question mi ni pé ẹ má bínú mo ti wá láìpẹ́ rí mo wá béèrè ìbéèrè ṣé rí ọkọ àfẹ́sọ́nà mi náà ṣì ni òun ó sì ń ṣàgídí èmi ń fà á òun ò fẹ́ fara ẹ̀ so awájọ́ sọ̀rọ̀ lálẹ́ mo wá sọ fún pé nǹkan tí mo ti ẹ̀ nífẹ̀ẹ́ jù ní gold ipe mo like gold gan ó bá sọ fún mi pé kí ni mo fẹ́ fi gold ṣe pé sì dá fóbìnrin pé bọ̀ ọkùnrin pé pàǹdà ló dá fún ọkùnrin pé ọkùnrin kò lẹ́tọ̀ọ́ àti wọ anything gold pé ẹ̀ṣẹ̀ ni ìyẹn ni mo tún wá fẹ́ bẹ̀rẹ̀ yẹn ò tún yé mi torí ó tẹ̀ tún fọ́ọ̀nì tì mí. Ṣẹ́rí ó yẹ kẹ́ ẹ understand Islam kẹ́ ẹ understand Allah ìfún obìnrin láàyè kí obìnrin ó lo gold ó yẹ kẹ́ ẹ mọ̀ tó dé tó fi torí ẹ̀ fún wọn ní àyè ẹ mọ̀ wípé inú jẹ̀lì bábà náà ní kóbìnrin ó wà kán daṣọ bo orí kán daṣọ bo everything kó má sẹ́ni tó máa rí kán lo gold yẹn gan àwọn èèyàn ní rí tracy gold yẹn lára wọn gan etiquette Allah ò fẹ́ ló ń bọ̀ so ó wá sọ pé ọkùnrin tó jẹ́ pé òun lè ṣe etílẹ̀ ó lè ṣe ọrùn lẹ̀ ó lè ṣe kínlẹ̀ òun ò gbọ́dọ̀ lo ọrùn lòun ti máa lọ lò ó can you imagine. bẹ́ẹ̀ni olóhùn obìnrin tó fún láyè pé kó lò ó abẹ́ aṣọ ló ti ní kó lò. mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé òrùka ńkọ́ ó ní tó bá máa lo òrùka gan pé tọkùnrin bá máa lo òrùka tó wọ Islam ó ní pàǹdà ló gbọ́dọ̀ jẹ kò gbọ́dọ̀ jẹ gold. pàǹdà ló gbọ́dọ̀ jẹ èèwọ̀ ní gold. ṣé mo lè sọ̀rọ̀. Mr. Abdullahi ẹ má jàrá yín gbóná ju ẹ ní ṣòro àǹtí Àríkẹ́ sọ bó ṣe jẹ́ nìyẹn ó fẹ́ kí wọ́n kú sínú ìṣẹ́ kán kú sínú ìyàsọ aláàtí àwọn obìnrin tó wà láò kí wọ́n máa wọ̀ ó ti mọ̀ pé kò ṣe display níbi kankan ju abẹ́ jàlibábà tó dàbò wọn lórí yẹn lọ aṣọ ẹyọkan tó ní ẹ máa wọ̀ yẹn kọ́lọ̀ ẹyọkan yẹn ó ti mọ̀ pé kò ṣe display kò ṣe show níbi kankan so kí wọ́n láǹfààní pẹ̀ wọ́ gan nígbà tẹ́ ẹ̀ bá ti lè tí ò ti lè hàn sẹ́nì kankan pẹ̀ wọ́ so ẹni tó lè fi hàn táyé lè rí lára ẹ̀ pé ó lo ohun tó dáa ọkùnrin ni ó dáa ó fàìn ó ṣe kíní kan ó tún sọ pé wọn gbọ́dọ̀ lò so kò fẹ́ ìgbádùn kankan nínú ayé ìfún ẹnì kankan àfi kí gbogbo yóò kú ní ikú ẹni ìyà so bó ṣe dá ayé ni kò dá wa ká wá gbádùn bí ó tún ń prepare òun yẹn lẹ̀ náà ní prepare ẹni ìyà ni gbogbo ohun tó sọ pé tó fi ń entice àwọn èèyàn lọ́hùn yẹn náà kò ń ṣe ní téèyàn kankan ò lè rí lò láyé ń bí ẹni tí ò bá ti ṣe mùsùlùmí kò sí nǹkan kan tó wà lọ́hùn yẹn tí ò ní máa rí lò ń bí gbogbo ohun tó ní ká máa lò yẹn pé ṣe bí gold ló ń sọ pé máa lò lọ́hùn ṣé ẹ mọ oníbà ẹkùn. bẹ́ẹ̀ no ẹ mọ̀ ok ẹ máa ráwọn ọkùnrin tó máa ń lo gold dára tí gold wọn máa kanlẹ̀ ẹ má wọrí gbogbo ohun táwọn kan ti lò lálòpatì láyé tí wọ́n ti tẹ bá wọnú kọ́ńbọ̀dẹ̀ lómi tẹ bá wọnú fíríjì lómi ibi tó store gold sí ẹ máa ṣàkẹ́ náà tẹ bá wo ibi tẹ́lómi store ice sí ẹ mọ Davido náà ṣe gold yẹn lẹ́sẹ̀ ń promise àwọn kan lọ́rùn gold táwọn kan ti lò pati láyé tán ti lò bàjẹ́ láyé tán ló ẹ̀ṣẹ̀ ń promise àwọn èèyàn kan lọ́rùn irú èwo ló tó fẹ́ wá. ó tún sọ̀rọ̀ yẹn with bold my pé ẹ̀ṣẹ̀ ni pé pàǹdà ló dà mo tún wọ̀n pé gúùyà àti ìṣẹ́wọ̀ lílé. ẹni ìjàlá láṣẹ ẹni wọ̀nyí so n tá àfi gbọ́dọ̀ tẹ̀lé àlá nìyẹn a gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ a gbọ́dọ̀ tẹ̀lé ìmọ̀nẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé ìwújọ ẹ̀ pàápàá ẹ̀yin obìnrin ayọ̀ awẹ́kọ̀. ẹ ṣé sir. ẹ kalẹ̀. Mr. Abdullahi ẹ kú àtàrọ̀. ẹ kalẹ̀. tí ó fún láǹfààní tí ẹ fi wọlé pẹ̀lú wa. mi sáré nípa ti gold ten sàn yẹn. ẹni nǹkan kan tẹ fẹ́ sọ ń pa yà bí. dáadáa. ní sòrò ṣé irọ́ ni àti yẹn pa bí. irọ́ ni nǹkan tẹ́yìn gangan pa. ok n tẹ́ mi sọ pé let me talk gbogbo nǹkan tó sọ mo ti gbọ́ jẹ́ kí n sọ̀rọ̀ lé lórí. ok oya ẹgbẹ́ òsùn. firstly now hadith wa tí Ànábì sọ pé Ọlọ́run ṣe gold. you don't mention that Ọlọ́run again. Allah ó ṣe gold lẹ́tọ̀ọ́ fún àwọn obìnrin ìjọ mi ṣùgbọ́n ó ṣe léèwọ̀ fáwọn ọkùnrin. Gold ṣe rí ọ̀rọ̀ yìí báyìí wọ́n gan lẹ́tọ̀ fi mọ̀ pé Islam is true. màá wá sọ wait irọ́ kí n tó wait. irọ́ ló ń pàṣẹ let me tell you why please don't interject this now. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé I will interject you. Let me talk. Do you know why? I beg you. Do you know why? Hold on, mo bínú tó bẹ́ẹ̀ sọ̀rọ̀. No, wait. Ẹ jẹ́ kí n mú clarification why wait. Ẹ sọ pé mi ń parọ́. Irọ́ tí mo pa gangan ni kẹ́kọ̀ọ́ sọ. Ẹ kọ́kọ́ sọ tí mo pa yẹn. Ó náà mo fẹ́ prove ẹ. You need to listen ẹ gbọ́. Ẹ kọ́kọ́ sọ pé ó sọ báyìí. Ó sọ pé okay irọ́ tó pa ni pé ó sọ pé pàǹdà làwọn ọkùnrin lè lò. Whereas gold nínú gbogbo nǹkan àlùmọ́nì tó wà láyé nínú gbogbo àwọn. irọ́ o àwọn kan náà parọ́ o wait nínú gbogbo nǹkan àlùmọ́nì tó wà láyé ọkùnrin lè lo silver. ṣẹ́gbọ́n tí àti yẹn wí. mo ti gbọ́ ọkùnrin lè lo silver. ká tó ní kébì àti yín tó ní peaceful conversation ẹni sùúrù kébì àti yín tó ní peaceful conversation. okay. kébì àti yín ká tó ní peaceful conversation. yes ó dìgbà tẹ́ bá padà sórí ọ̀rọ̀ eléyìí.
òun náà àǹtí mo yẹn tún sọ sọ fún yín sìn pé máa gbọ́ àǹtí yẹn tún sọ fún yín sìn pé irọ́ o èmi kọ́ ni mo sọ pé pàǹdà òpọ́kọ̀ àwọn yẹn ló sọ bẹ́ẹ̀. àwọn kọ́ okay kódà kò ẹ má fi bínú ṣe my eré bad òun ló sọ I'm bẹ́ẹ̀. sorry bóyá bóyá bọ́rọ̀ yẹn ṣe ń wọnú ara wọn ni mo ṣe ẹ má bínú mi ì gbọ́ nǹkan tẹ́ sọ́nsìn. mo sọ pé my bad ẹ má bínú. ọkọ mi Bóyá ló bí sọ mo ní bẹ́ẹ̀ láti- pé pàǹdà ẹ, Okay. kò wá rí nǹkan bẹ́ẹ̀, tó lè kò wá mú rí bẹ́ẹ̀. ọkùnrin lo gold tí ẹ̀ ń gbọ́ ó ní tọkùnrin yẹn bá ti ṣe ìyàwó tó bá jẹ́ pé gold ni wọ́n jọ fi fúnra wọn bóyá gbà tó ṣe ìyàwó ká tó fúnra wọn ó ní nǹkan tó lè mú wọ̀ nìyẹn ó ní láì ṣe pé ó ṣe ìyàwó ó ní pàǹdà ló lẹ́tọ̀ọ́ àti máa lò. so lẹ́yìn ọjọ́ ìyàwó yẹn gan kò tún gbọ́dọ̀ ló mọ́ lẹ́yìn ọjọ́ ìyàwó yẹn kò tún gbọ́dọ̀ ló mọ́ mo tún ní reference. ẹ mọ̀ pé ọkọ yín sọ ok ẹ jẹ́ kí èmi wá fún yín evidence báyìí ṣé ń gbọ́ ok àdéhìí ni mò ń kà níwájú mi báyìí o nínú ẹ open camera àmì yìí ilé because okùn tí rẹ̀ ẹ̀yin náà ẹ tẹ̀ jáde Jamiu Tirimidi as Sunan An-Nisa'i ó yẹ gbé jáde mi ilé okùn rẹ̀ ibi tí mo wà ní tó sọ pé gold and silk ẹni sùúrù ẹ jọ̀ọ́ ẹni sùúrù ẹ kàn lè máa ka nǹkan lórí ń bẹ̀ yẹn ẹ jẹ́ kàn gbé jáde kí ló tẹ̀ ń ṣe báyìí náà ṣe ń wá bí. oya ok tán bá ti ń gbé jáde lọ ẹ jẹ́ kí n tó mọ̀ sọ ẹ ní sùúrù ó ká jẹ́ ká gbé jáde lọ jẹ́ kan ẹ má bínú mo fẹ́ make point ni now tí n bá fẹ́ sọ̀rọ̀ tó ẹ pé rọ ni ẹ sọ pé àyọ̀rọ̀ mo pa ní ìsìn báyìí ní as at maybe this year or last year àwọn scientists wọ́n tún get research kan pé gold for men ó lè fa kí testosterone ọkùnrin kó lò tàbí kó fa kó mọ̀ rọmọ bí. can you imagine what you are do you listen to yourself. it is science now ẹ máa gbé ó sọ pé kí n gbé proof ẹ̀ jáde. ṣàlejò ọ̀rọ̀ kọ́lá gbà wáyé ẹ dúró náà Mr. Abdullahi ẹni sùúrù no now ó mọ̀ pé ìwọ ó sọ pé ó mọ̀ ní now ìwọ ó mọ̀ ní. ẹni sùúrù mi ní fẹ́ disrespect yín ẹ má disrespect yín. Okay, let me. You will say I should bring the proof now. Tó pé kí n gbé proof ẹ̀ wá now. Recent research ni ó túmọ̀ sí pé ẹ̀yin gan ò mọ̀ ẹ̀ mọ̀ nìyẹn. Seriously, ó túmọ̀ sí pé ẹ̀yin gan ò mọ̀ nìyẹn. Ọkùnrin lè lo diamond, ọkùnrin lè lo silver, ọkùnrin lè lo àwọn nǹkan míì, bọ́ ọkùnrin ò lè lo gold. Mr. Abdullah. So kí wàá ní pé pàǹdà ni kìnìkan. Mr. Abdullah ní sùúrù. Ó ti show pé gold ibà is not good for man ní sùúrù àbí ẹ̀yin nìkan lẹ fẹ́ sọ̀rọ̀. Oya mò ń gbọ́ mọ́. So ayé wà mo lè fún yín láàyè pé kẹ lọ sí page yín kẹ open page yín kẹ máa sọ gbogbo ohun tẹ bá fẹ́ sọ mi ayé wà bọ̀ ibi báyìí tẹ bá ti wá bí ẹ máa ní sùúrù tá a bá ti sọ pé kẹ ní sùúrù àwọn ò ní sọ pé kẹ máa sọ̀rọ̀ 100% ẹ máa sọ. Oya I'm hearing you. But you need láti follow protocol to get ẹ kàn lè máa ka nǹkan kan nínú ìwé kan tó wà níwájú yín kò ń ṣe bí wọn kì í ṣe yẹn bí. Ìwọ ń bẹ̀ ṣé ti scientific proof ni àbẹ̀wò. gbogbo tẹ bá ti fẹ́ kà tó bá ti jẹ́ reference yìí gbogbo screen. Ó yá ẹ kọ́kọ́ gbá àdìsí yẹn wá jáde ẹ kọ́kọ́ gbá àdìsí ó yẹ tẹ àdìsí Sunan Nisa'i. Mr. Abdullahi ẹni sùúrù èmi àti ká má sọ pé kí n sọ pé kí n lo báyìí èmi àti yín ò kí n ṣọ̀rẹ́ èmi sọ pé A lancer ẹ̀yin sọ pé B lancer ẹ ti get so answer tèmi A tí mo fẹ́ mú wá èmi máa gbé jáde fúnra mi answer ti B tẹ máa fi rọ́ǹgì A tèmi èmi náà ni màá tún bá ń gbé jáde ṣé tí bá ṣe báyẹn ṣe kò sí nǹkan tó lé ń bẹ tẹ́ bá dé pé rọ ní no mi ì mọ ọwọ́ TikTok yìí dáadáa ni wàláì. So láti jọ ẹ̀yin náà lè ṣe kẹ́gbẹ́ jáde náà tó bá jẹ́ rọ ẹ̀dẹ̀mọ̀ pé rọ ni. a ní ẹni sọ̀rọ̀ ẹ lè expect kó jẹ́ pé mi ni màá gbé ń tẹ́ ẹ máa fi dispute nǹkan tí mo sọ jáde. ok ó dà méjì ni ó yẹ kẹ́ gbọ́ mo fẹ́ ràn yín lọ́wọ́ bọ̀ ẹ fẹ́ gbọ́. no ó dẹ̀ prove mi wrong ìgbà yẹn. èmi fẹ́ ràn yín lọ́wọ́ bọ̀ ẹ̀yin ò fẹ́ gbọ́. Number 1 mi ò lè gbé ń tẹ́yìn fẹ́ kà jáde ẹ̀yin lè máa gbé ń tẹ́ bá fẹ́ kà jáde. àmì ìmọ̀wọ́ TikTok ni. ní tí màá wá sí fún yín sí ni wípé èmi máa kọ́ yín ẹ ní sùúrù kí ló tẹ̀ ń ṣe báyìí èmi máa kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa gbé ń tẹ́ fẹ́ kà jáde ẹ sọ pé tíra kan wà wájú yín already màá kàn sọ fún yín bẹ́ẹ̀ ṣe máa ń kún kámẹ́rà yín ni ẹ ní sùúrù now. Second phone ni mo ní kì í ṣe tíra. Okay, second phone good yes. You even have second phone with you màá kàn sọ fún yín bẹ́ẹ̀ ṣe máa ń kún kámẹ́rà ni ẹ ní sùúrù so tí n bá sọ fún yín bẹ́ẹ̀ ṣe máa ń kún kámẹ́rà tẹ́ bá ti open kámẹ́rà ẹ kàn gbé second phone yẹn sí ojú kámẹ́rà ni àdẹ̀jọ́ máa rí very simple. Èmi fẹ́ ràn yín lọ́wọ́ bọ̀ ẹ̀yin ò rẹ́dì láti gbọ́ ara yín ti gbóná jù èyàn bí gbóná jù ní. no kì í ṣe nínú gbogbo látọ̀rọ̀ ọba ìta ló ti sọ̀rọ̀ jù. Ìwọ ló ti sọ̀rọ̀ jù látọ̀rọ̀. ojú fóònù yín dẹ̀ ń wò yẹn ẹ máa rí ibi tí sign video wà ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mic ibi tẹ̀ tí ń pa mic tẹ̀ tí ń tọ́ yẹn so ẹ kàn tẹ video yẹn tẹ bá ti tẹ ó máa open ó máa show. Voice rings. I'm coming.
Fídíò. Kò ní ìdíkan kan fídíò sí ẹ̀kọ́ máa rí sign fídíò ń bẹ̀ ni. I see basket, mo rí flower, mo dẹ̀ rí like àwọn èèyàn ṣá. Kò lè open camera. After the tech pé ní àwọn èèyàn yẹn. After you close the mic, so after the mic, next to the typing. Kò lè open camera sẹ́. Ẹ jọ̀ọ́ bá mi tẹ̀ sọ́dọ̀ yín, ẹ jọ̀ọ́ bá mi tẹ̀ náà. Ẹni sùúrù. Ṣebí mo ti dárúkọ bí nọ́mbà dis ẹ dẹ̀ tẹ́. Màá ní kan jáyé bọ̀ mí polówó nǹkan kan déwájú táyín o. Kì í ṣàkíyèsí lọ́wọ́ wà nílẹ̀ dànù. Ló ń ṣe yín náà. Ó yá mú gbogbo yín ẹ ti fi ìwà bú ìwà òṣì ẹ ti fi jọ Muhammadu ẹ ti fi jọ Allah. Tí ẹ bá ti ní nǹkan ẹyọkẹ kínkínní lọ́wọ́ báyìí ẹ máa gbé lérí wawọ́ méjèèjì mọ́ bí ẹni pé bóyá gbogbo ayé wà lọ́wọ́ yín ni kí ni problem yín. Ṣé mo ti bú ẹ ń sìn báyìí? Ṣé mo ti bú ẹ ń sìn? Mi ń bú ẹ náà. Ṣé o torí nǹkan tó wà níwájú ẹ tó fẹ́ kà yẹn náà ló ní jẹ́ kí gbogbo ayé bá dùn ún fẹ́ yọ̀ṣì. What's wrong with you? Mi ń bú ẹ. Kílé tó wà ń bú mi? Kílé tó ń bú mi? Mọ èjì brother yìí náà. Respecting you. Mr. Abdullahi, in fact. You have to do the same. Ẹ má bínú, Mr. Abdullahi. Mi bú ẹ náà tẹ̀ ń sọ yẹn very very wrong in your balance. Mọ èjì ẹ náà you don't have to disrespect him. Okay? Ẹ má bínú, Mr. We are all Yorubas here. So, the more important thing àpọ́nlé. Okay, so you have to disrespect him. That is very very wrong. Ẹ ṣe sùúrù mà, mo ń bọ̀. Accept your wrong. Mr. Abdullahi, ẹ fọ́ ni gan, ṣe understand. Ẹni tó ń bá yín sọ̀rọ̀ ó ti fún yín ní sign. Hold on please, ẹni yóò bú yín, ẹni yẹn ń fún yín ní sign of respect. Wọ́n ní àpọ́nlé lára fẹ́. Respect is reciprocal. Ẹni yẹn ń fún yín respect. Tó jẹ́ kẹ́ reciprocate respect. Ṣé kò bú mi ẹ bẹ̀rù Ọlọ́run? Keep quiet bàbá yìí ta lé lẹ́yìn náà. Àwọn èèyàn olè iná adé mú ìtọ́ pé kò dákẹ́ pé ó jẹ́ jùlọ yìí sì ń tọ́ máìkì mo ṣe ń sọ̀rọ̀ wọ́dẹ̀. Ẹ gbé èèyàn tó lálùbáríkà sókè jàre. Ẹrú ò lè ṣe kó má hùwà ẹrú. Èèyàn jábjù. A tún sọ fún ya mú ìtọ́ pé mò ń sọ̀rọ̀ lọ́wọ́ wájà yẹ kí n tẹ sọ̀rọ̀ tán. Ó tún mò ń sọ̀rọ̀ ó ń tọ́ máìkì ó ń tún sọ̀rọ̀. Ló yẹ kí n sọ pé kẹgbẹ́ Kùránì wá kí Abdullahi kà. Nípa ti ṣé mo lè sọ̀rọ̀? O lè sọ̀rọ̀ báyìí. Ok, nípa tóbìnrin mo kàn fẹ́ gbé àwọn àyà Quran tó sọ value obìnrin nínú Islam wa. Quran chapter 33 verse 35. Ó yẹ gbé wá. Indeed. Ok, Quran chapter. No, mi lè gbé wá náà. Mo ti check ẹ, mo ti try mi rí ṣe. Mo kí gbogbo ilé ẹ bá wọn gbé Quran tó bá fẹ́ sọ̀rọ̀ nípa ìjáde. Instead ìta fi make argument. Quran máa mú value obìnrin nínú Islam. Márùn-ún. Mi ò mo lè mú tẹ́ wá. Wọ́n lè sí kámẹ́rà wọn something náà wà. Ẹjọ́ ẹ̀rọ olówó. Ọlá bàbá kan bí lẹ jẹ o. No, ẹ mọ̀ pé àfẹ́jọ ok nísìnyí báyìí ọmọ Yorùbá jọ ni wá. Islam tá à ń sọ̀rọ̀ parẹ̀ yìí. Ṣèbí àwa ẹ mọ̀ téèyàn bá ok bí for example báyìí science àwọn òyìnbó ló mú wa tá a bá wò sí náà báyìí mú wa kò ní di ọ̀rọ̀ mi ẹ jẹ́ ká fi ẹjọ́ wẹ̀yẹn lẹ̀ jẹ́ kó báyìí mú dẹ́ máa rẹ̀. O kì í sọ̀rọ̀ pé kíní. Quran chapter 33 verse 35. So àwọn àyà Kùránì tí wọ́n bá ti mú wa ẹ̀yin yẹn wa ẹ máa bá wa kà á tó bá ti mú kan wa máa ṣe wàá so tó bá ti mú mi wá tó tún jẹ́ bẹ́ẹ̀ àtúnṣe tù ú tó bá ti mú mi wá tó jẹ́ àtúnṣe tèrè sá. ẹjọ́ tí máa mú wa tán màmá dé sí wa màá dẹ́ mú instances wa náà nínú historical facts nípa value of obìnrin nínú Islam. Kò nídìí wọn ifá kò nídìí wọn kò nídìí tù tó bá ti mú kan wá ẹ̀yà káńtà ẹ̀yọ̀kan yẹn tàbá ti sọ̀rọ̀ tán tó fi rárá o kò lè pẹ́ náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ ìṣẹ̀lẹ̀ pé ká sọ dáadáa ni. Mr. Abdullahi ẹ jẹ́ ká máa bá program yẹn lọ. Mr. Abdullahi ẹ máa gbọ́ ẹ sà ẹ mọ̀ pé èmi ò fẹ́ kí wọ́n bá ń gbé nǹkan kan wá tẹ́lẹ̀ so àwọn ọ̀gá wa náà sọ pé kán bá ń gbé wá so àwọn náà tó sọ wípé kò ní di wàá sìn so àwọn náà ń help yín náà ràn yín lọ́wọ́ so tó bá ti sọ. ok tí kò bá ní di wàá ń bọ̀ ẹ fún mi ní hadith. ṣé ẹ̀ka ilé ìmọ̀ níbi tí mò ń lọ. ṣé ẹ̀ka ilé ìmọ̀ tó bá yẹ pé ẹ fẹ́ ẹmọ tó tẹ́ fẹ́ kí n ka gbogbo ẹ̀ ká máa bẹ̀rẹ̀ bí. ẹ bá wọn ka ilé yìí kò lè yá àwọn tó ń wò wá. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ bí ìmàdé ìgbé òkú náà wà. Mo tí Mr. Malik sọ ẹnu support ẹ jẹ́ ká ṣe báyìí kó àwọn èèyàn lè understand ẹjọ́ kó make sense ká lè learn from you guys. Thank you. ó yẹ bá wa kàkẹ́ bá wa tú ẹjọ́. a fẹ́ bẹ̀rẹ̀ ni o ẹgbẹ́ English ló wà ń bíbà. ẹ lè ka Lárúbáwá yẹn àbí mo kàn bẹ̀rẹ̀ ni. mo lè ka àbọ̀ mi influence ń bẹ́ mo lè ka mo lè túbọ̀ mi influence ẹ̀ mọ̀ for mistake sake ṣá for perfect sake
All right, go see. Not for perfection's sake. So, yes. What's up with surely for Muslim men and women, believing men and women, devout men and women, truthful men and women, patient men and women, humble men and women, charitable men and women, fasting men and women who guard their chastity, and men and women who remember Allah heaven. For all of them, Allah has prepared forgiveness and a great reward. That is spiritual equality. Mọ̀ pé ọkùnrin àtobìnrin náà jọ wọ àlùjánnà. Ẹni tó bá ṣe dáadáa, ò bá jẹ́ ọkùnrin, ò bá jẹ́ obìnrin, kì í ṣe pé bóyá ọkùnrin wípé bí obìnrin ló ṣe dáadáa kò ṣe dáadáa yóò jẹ̀yà. So for equality, spiritual equality lele. Another verse, Quran chapter 16 verse 97. ẹ dúró ẹ má bínú. So àpọ́nlé tí ó ń bẹ fún obìnrin nínú Islam kò ní wípé ẹni ṣòro ẹ má rush, ẹ ti sọ, mo fẹ́ bá yẹn explain dáadáa ni. Kò ní wípé wọ́n jọ máa wọ àlùjánnà ni òun àti ọkùnrin tó bá jọ ṣe dáadáa, àbí? Àti ọkùnrin àtobìnrin lọ́dọ̀ Allah, ẹ mọ̀ gbọ́ lọ́dọ̀ Allah pé o tó bá sà ti ṣe dáadáa, kì í ṣe pé bóyá nítorí pé wá jẹ́ obìnrin, bóyá lọ́dọ̀ Allah bóyá wà kéré, bóyá yín báyẹn. Spiritual equality. Okay. Amadeleke 3844. No, 1697. Mo ń bọ̀. Ṣé bẹ́yìn ti ka ilé pé èrè tó ń bẹ fún obìnrin nìyẹn? Ẹ jẹ́ kí n kọ́ ka ilé. Mo ń bọ̀, ẹ má rush. Amadeleke ṣe ti bọ̀. Ẹ mọ̀ jẹ́ kí oyin ta rọ́wọ́ kọ́ wà ní ta. Ẹ̀gbọ́n gbà tó sọ pé tẹ bá ti mú ẹyọ kan wá kí n fún yín ní mi tó ka ń ta iṣẹ́ ìgbọ́ ni. Okay. Oya, let's go. Abdullahi, ẹ ṣe sùúrù. Ifá, spiritual sọ láti ìpìlẹ̀ gan ẹ̀jọ́ sọ́kúnná láti ìpìlẹ̀ pé bẹ́ẹ̀ mi ni mi dẹ̀ síbẹ̀ gbà yẹn ni. So bóyá spiritual benefit ṣe spiritual aspect ni àbí ti ayé. So gbogbo ẹ̀ mo fẹ́ mú wá, ó náà mo fi sọ pé màá bẹ̀rẹ̀ díẹ̀ gbogbo ẹ̀ náà mo fẹ́ mú wá. Ojú túmọ̀ sí pé spiritual equality lè lè báyìí. Spiritual quality ní ilé báyìí. So wọ́n á discuss báyìí àbí. So ifá geography. So ẹ jẹ́ ká discuss spiritual. Wọ́n ti mú spiritual benefit kan wá. Spiritual quality equality láàrin ọkùnrin àtobìnrin, pé ọkùnrin àtobìnrin ò yàtọ̀. Ifá geography ọ̀ya. Okay. Mr. Amadeleke. Yeah, mo ti dárúkọ nǹkan tẹ́ máa mú wá. Verse wo, mo kí gbogbo ilé o. Ẹ káàbọ̀. Ẹ fún mi verse yẹ. Ẹ yé ká lo 3844. Ẹ jọ̀ọ́, ẹ mọ̀ kó mọ jẹ́ context ètí mo kà ní ẹ jọ̀ọ́. Ilẹ̀ sọ́ọ̀sì náà Mr. Abdullahi mi ò gbọ́ yín. Mo ní kó mọ jẹ́ context ètí mo kà kó mọ̀ bá dàrú. Ó ti wà lójú screen o. Ó ti gbé síbẹ̀ o. Gbọ́ yín mọ́ Ifá geography. Yeah, sorry, mo ti mute mic mi tẹ́lẹ̀. So Quran tó wà lójú screen yìí, both spiritual and physical and unspiritual ló ń sọ̀rọ̀ nípa ẹ̀. Do you know why? Ó ń sọ̀rọ̀ nípa ohun tí ò tí ì ṣẹlẹ̀ tó máa ṣẹlẹ̀ ní future. Ó sọ fún pé tó bá ti yá, jẹ́ kí kinní báyìí ṣẹlẹ̀. Let's read it first. Let's read it. Okay. Ó ní, and we said to him, ó ní àwa sọ fún. Prophet wo la náà sọ bẹ́ẹ̀? Ó dẹ̀ pé prophet. Ayubu nìyẹn. Yes. Ayubu nìyẹn. Yes. Ó ní, and we said to him, àwa sọ fún, take in your hand a bundle of grass. Lọ́ọ̀rì fi ọwọ́ rẹ̀ kó ọ̀sẹ̀ pòtù, já ọ̀sẹ̀ pòtù kó pọ̀. Tàbí àtòrì kó pọ̀. Rárá, no, grass yàtọ̀ sí stick. Tẹ́ bá sọ pé àtòrì igi nìyẹn, grass. Okay, but ọ̀sẹ̀ pòtù ńkọ́, ṣe faramọ́ ọ̀sẹ̀ pòtù? No, grass. Ọ̀sẹ̀ pòtù kì í ṣe grass, ṣe stick ni ọ̀sẹ̀ pòtù. Grass báyẹn mẹ́ pé oríṣiríṣi grass. Torí ẹ̀ náà ló jẹ́ kí n lo ọ̀sẹ̀ pòtù. Ẹ jẹ́ ká lọ ọ̀sẹ̀ pòtù báyìí. Ẹ lo grass kágbà ìpè grass. Ṣé kí n tó tú grass ní Yorùbá ju ọ̀sẹ̀ pòtù lọ ni? Kí lẹ́yìn fẹ́ tú? Kí náà lè fi nàyàn nínú grass? Ṣé ọ̀sẹ̀ pòtù nìkan ni grass ni?
ọdẹ ẹ tún mú nǹkan mi wà téèyàn lè fi nà yàn tó jẹ sáré grass. jẹ́ kàkàdélẹ̀ màá gbé twing yẹn wá ẹ má wọrí ẹ jẹ́ kàkàdélẹ̀. So ó ní kó lọ rí fi ọwọ́ ẹ̀ já ọ̀sẹ́pòtù kó pọ̀ bundle of ọ̀sẹ́pòtù and strike your wife with it. So tó bá ti dìgbà tó fẹ́ nà yẹn tó bá ti ń lo ọ̀sẹ́pòtù kan tán tó bá ti ń gbómọ lórí tó máa mú mi ọmọ pé bọ́ndù ló ní kókó tó bá ti kó bọ́ndù yẹn báyìí kó lẹ̀ báyìí kó wá mọ tó bá ti lò kan tán kó tún mú mi tó bá ti lò kan tán kó tún mú mi títí tí ó fi lù pa ṣàwọn pé bí ó ṣe lù pa nìyẹn òdi ó mú méjì ó mú mẹ́ta ẹ má bínú mò ń bọ̀ ẹ fara balẹ̀ ẹ mọ̀ pé èyí ti ń tajẹ́ tí ń gbà tẹ̀ ń tú kéwì. no ẹni sùn àwọn tí wọ́n ń gbọ́ wa àwọn tó rí wọn pé ni ẹ má rush so tán bá sọ pé bọ́ndù ọ̀fun nǹkan kan ẹ mọ̀ pé kò ń ṣe 5 ó lè jẹ́ 10 ó lè jẹ́ 100 so Allah ló wá ń júwe bọ́ndù ó tún wá sọ fún pé ọwọ́ ẹ̀ méjèèjì ni kó fi kó ọ̀sẹ́pòtù tó bá ti fẹ́ ná ìyàwó ẹ̀ so kó wá dálẹ̀ báyìí àwọn ẹ̀dẹ̀mọ̀ kọ́sẹ́pòtù yẹn máa ń ní ìga ẹnu 3 báyìí ìmí ìmàlẹ́ ẹnu 2 ó máa kọ́ lọ ẹnu yẹn pọ̀ a wá fi nàkúnà tí kan bá ti ń gbómọ lórí a tún máa mú mi tí kan bá ti ń gbómọ lórí a tún máa mú mi tí kan bá ti ń gbómọ lórí a tún máa mú nínà téèyàn gbọ́dọ̀ ná ọmọ èèyàn gan kéèyàn mọ́ sẹ̀wọ̀n ẹ̀ so kó ná ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ obìnrin tẹ́ sọ pa ẹ sí rí ọ̀rọ̀ ṣe ń gbọ́ ẹ mọ̀ pé aya Quran with tafsiri ni ó yẹ yín báyìí ẹ mọ̀ pé muslim lẹ́yìn tẹ́lẹ̀ ṣé ẹ believe pé aya Quran pẹ̀lú tafsiri ni àbí kìí ṣe pẹ̀lú tafsiri. Ustaz ṣé ká tafsiri aya Quran tẹ́jú alẹ́ nǹkan yẹn. ẹ̀yin lẹ sọ pé kí n gbọ́ wá tí ó bá rí bẹ́ẹ̀ náà èmi òkè aya Quran èmi ti kà tẹ́lẹ̀ kémi tó tu fún yín. ṣe fẹ́ tafsiri tí mo kà lọ ṣe fẹ́ tafsiri nǹkan tí mo kà. tafsiri ẹ̀ gan èmi ti tẹ̀ síwájú tẹ́lẹ̀ gan. ṣe fẹ́ tafsiri nǹkan tí mo kà. àwọn ẹgbẹ́ tafsiri ẹ̀ jáde ẹgbẹ́ tafsiri ẹ̀ jáde. ṣẹ́yìn mọ́ tí tafsiri yẹn sọ nípa ẹ̀ṣá. àló ti wà wájú mi bọ̀ ẹgbẹ́ jáde mi lè mọ̀ ká fún yín ẹ̀yin gangan ẹgbẹ́ jáde. wàdélé kẹ́dàpọ̀ ẹ má bínú ẹ fún wọn ní tafsiri rẹ̀ bóyá nù tafsiri yẹn ló ti yọ àti pé tútù tẹ̀tù náà àṣejù ti wà ń bẹ̀. wo mi rí lẹ́ẹ̀kan ìgbà tẹ́ ń tu mò ń wo tafsiri yẹn lọ́wọ́ ni. Abdullahi àti gbọ́ àṣejù ti wà ń bẹ̀. gbọ́ tán bá ti ka tafsiri yẹn tán èmi máa fi tọ̀rọ̀ tèmi kun like spiritual. pé kó gbọmọ lórí kó ṣe kinní kan kò sí ń bẹ̀. mùsùlùmí tẹ fẹ́ mi ọkọ̀ ètò tèmi fẹ́ sọ tó yẹ ká tafsiri rẹ̀. ok sir so kẹtó lu bọ́ndù kan tán ṣe lè mọ kó bọ́ndù kan bòyàn lẹ́ẹ̀kan náà ní ṣe bẹ́ẹ̀ mọ ní díẹ̀ mọ́ kó ṣó wà nù bẹ́ẹ̀ pé wá lo bọ́ndù kan gbé bọ́ndù bí bẹ́ẹ̀ ṣe ń sọ kò sí bẹ́ẹ̀ náà. ṣé kò sí bọ́ndù nínú tó wà wájú yín. ó yá gbé bọ́ndù kan gbọmọ lórí gbé bọ́ndù míì gbọmọ lórí ṣó wà nù. irọ́ kì í ṣe bọ́ndù ẹyọ kọ̀ọ̀kan ló máa mú un ẹ mọ̀ pé bọ́ndù yẹn bíi 200 pieces nìyẹn àwa máa mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹgbẹ́ tafsiri jáde àmọ́ ẹ mọ̀ wọ̀rí. wọ́n ti lọ bá yín gbé wa inú tafsiri yẹn ló sọ pé kọ́ máa nà. no tafsiri ó ṣàlàyé context ọ̀rọ̀ yẹn pé bí ọ̀rọ̀ yẹn ṣe wá gangan àlàyé rẹ̀ gangan ẹ̀yin náà mọ̀ kì í ṣe nǹkan tí màá mọ̀ sọ fún yín so. ok inú tafsiri yẹn ló bá yé Allah àti Muhammadu jẹ jù. kọ́lọ̀ kó ṣàmì. wọ́n ti bá gbé wa yẹ kàkẹ́ ẹ̀tù ẹ̀ ṣe. tafsiri Jalalain. ká mọ́ o. tafsiri Ibn Kathir àbí ń bọ̀. Okay, only pay, and we said to him, take in your hand a bunch of twigs or some blades of grass and smite there with your wife, for he had sworn to smite her 100 times on one occasion when she was late in coming to him, and do not break your oath by not smiting. So he took 100 rushes and smote her with them once, and that sufficed to fulfill its oath. Truly we found him to be steadfast. What an excellent servant was Job. Indeed, he was a penitent soul, always returning to God, exalted be he. Okay, nínú tafsiri báyìí ẹ mọ̀ pé gbà tí tó rẹ ànábì Ayub alayhi salam tíyàwó rẹ̀ ṣàpẹ́ lórí ẹ̀kọ́ ń retí wa pé ó ti wá òun ti ẹ mọ̀ pẹ̀lú ìbínú òun ti wá. àbáníkẹ́ kan tú eléyìí nǹkan tẹ́yìn sọ wọ́n sí bẹ́ẹ̀. òun náà ni nípa hóòtì nípa hóòtì. Mr. Abdullahi we don't do that here tá a bá fẹ́ sọ. bó la ṣe wá fẹ́ sọ̀rọ̀ tàbí sọ báyìí bó lè kí n ṣe wá sọ báyìí. bá ṣe máa sọ ni ẹni ká gbé nǹkan wá ẹ máa kà á ẹ máa tú fáwọn èèyàn wa. àti báyé débi wípé kò ṣe gbogbo ẹni tó wà lórí social media yìí ló gbọ́ èèbó. ẹ̀hún náà mo wá ń sọ pé mi kà báyìí ẹ mọ̀ gbọ́ ẹ pé mi kà mọ́ understand mo wá fẹ́ sọ ẹsẹ̀ ní kí n tó mọ̀ sọ. irọ́ ẹ̀ lè sọ ntẹ́ ká náà lè máa sọ. irọ́ bẹ́ẹ̀ ẹ máa kalẹ̀ ẹ̀kọ̀ọ̀kan ẹ máa tú ni. tí máa kú parọ́ yìí náà kì í ṣe pé àjọgbọ́n kò ń ṣe parọ́ àní ẹ máa kalẹ̀ ẹ̀kọ̀ọ̀kan kẹ́ ẹ máa tú ṣáà lè ká kẹ́ ẹ tú ni. Okay, and we said to him, Ọlọ́run wá sọ fún Ànábì Ayub, ó ní take in your hand a bunch of twigs. Mo ní kẹ́ má lo Ọlọ́run yẹn mọ́. Okay, Allah ó sọ fún pé take in your hand a bunch of twigs. Mú àwọn koríko or some blades of grass. Ẹ mọ àwọn ewé tó máa ń dàbí pẹlẹbẹ tó máa ń dàbí bíi blades of grass, which means kì í ṣe igi. Tó bá jẹ́ igi, ẹ̀yin náà mọ̀ gẹ́gẹ́ bí ẹ mọ̀ tẹ́lẹ̀ tó blades of grass. Blade of grass ó yàtọ̀ sí stick.
ẹ̀yin náà ṣé mọ̀ pé labẹ́labẹ́ tó lè ṣe léṣe tí ó kọlà sí lára ló ń sọ yẹn ni. subhanallah kì í ṣe ṣé kí n ẹni kí n tún kẹsì ṣe tún jẹ́ kí n tún mọ́. ó yá ẹ̀tù. ẹ mọ̀ gẹ́gẹ́ ẹ mọ̀ gbọ́ ẹdú ẹ̀yin báyìí mo mọ̀ pé ẹ gbọ́ lárúbáwá táwọn yòókù bá gbọ́ grass lárúbáwá àti igi ṣé kò yàtọ̀ tó bá jẹ́ pé igi ṣé kò wọn kò kan lẹ̀ níhàn pọ̀nbélé báyìí igi ẹ̀yin ẹ dáhùn sí yẹsọ̀ náà. àfààní yìí ṣebí twins náà wà ń bẹ̀ ọ̀hún ni ṣé máa ká lọ́kẹ́ twins náà wà níbí bẹ̀. ẹdú some place and smite there with your wife kò sì fi nà for he had sworn to smite her 100 times on one occasion when she was late in coming to him. Torí pé ànábì Ayub yẹn ó ti ṣèlérí pé pé màá fún ní 100 tó bá dé torí pé ó ránṣẹ́ gbà kan ó pẹ́ ṣá ìyẹn ti lọ and do not break your oath torí pé kó lè mú ìlérí yẹn ṣẹ torí pé kó mọ pé kó kàn sáà fi lè mú ìlérí yẹn ṣẹ kó kàn fi kéko yẹn kó kàn fi gbà pé kó kàn jẹ́ kó kàn ti mú ìlérí ìbínú tó ṣe bí yóò sọ pé mo fọlọ́n búra nǹkan kan máa ń ṣá and do not break your oath by not smiting her torí pé tó bá smite ẹ o ti break ìlérí ẹ nìyẹn so ìtumọ̀ smite yẹn sà. smite bí abi kéèyàn fi nǹkan gbáyàn nìyẹn. ewé náà fi máa ń gbáyàn. ok ẹ lè méwé kẹ káàbọ̀ yẹn ni ṣe grass ló wà ń bì náà a place of grass tí tó bá yẹ pé gíní ẹ̀yin náà mọ̀ ìpín máa sọ náà. Afa Abdullahi ẹ gbé kíní yìí sí sense now. No wait ẹ̀yin gangan ẹdú nínú mama jẹ so ti ẹ̀yin nínú mama jẹ that is it just accept it as is it. ẹ gbé kíní sí common sense now. Let me tell you something wait gbogbo ṣe rí gbogbo àwọn. yes ma kò pa lọ́mọ o torí pé ó ránṣẹ́ ó pẹ́ torí pé ó rán níṣẹ́ ó pẹ́. ànábì Ayub nù ṣebí ok ó ṣèlérí pé òun fẹ́ fún lẹ́gbàá 100. torí pé ó rán níṣẹ́ ó pẹ́ ó gbọ́dọ̀ náà lè gba 100. Wọ́n gangan ok ṣebí as per ọmọ aláàjà wèrè gan o. ok ṣọ́lọ́run ló sọ pé kó fún lẹ́gbàá 100 ni. ìgbà tó bínú sọ̀rọ̀ ṣọ́lọ́run ló sọ. Allah wa sọ but Allah lè sọ fún pé kò gbọ́dọ̀ dájọ́ 100 yẹn o. fún lẹ́gbàá 100 ni. But Allah lè sọ fún pé ẹ máa gbà Mr. Abdullahi but Allah lè rán létí pé ẹgbàá 100 yẹn kò gbọ́dọ̀ gbàgbé ẹ o. torí ìbò ránṣẹ́ ó pẹ́ kì í ṣe irú ẹ o. ń bọ̀ ok mo ti wait. because of ó ti ṣèlérí pé ó fún lẹ́gbàá pé bóyá ti fọ Ọlọ́run búra sí pé a máa fún ní 100 so Allah wá sọ pé kó lè mú ìlérí yẹn ṣẹ pé kó kàn fi ewé kó kàn fi gbà kó kàn di bíi for example bó mo ṣe lè sọ náà tẹ́ bá mọ ìtàn àwọn Nàjáṣí àbí sáwọn Nàjáṣí nínú. no example okay ṣé tó bá jẹ́ pé. ẹ jí ká move on Afa Abdullahi so ní kọ́ nà àbí kọ́ máa nà. no níbi bíi báyìí tó bá jẹ́ pé Allah ó jẹ́ níbi bíi báyìí Allah àbó ní kọ́ máa nà. so that is the question. oníkan nà let me say the reason I said that. tó bá jẹ́ pé Allah tó bá jẹ́ ọba because ẹjọ́ wẹ́wẹ́ yóò ti take time. tó bá jẹ́ pé Allah sọ tó bá pàlà jẹ́ ọba ìka ni 100 ẹgbàá yẹn ní sọ pé kó nà. sọ wá nà àbí kò nà. àwọn ni Allah fi sọ pé yà mú ewé ó fi gbà ó fi gbà ní ewé ó kàn fi gbà ní ọ̀tán ó yẹ mú ẹ̀rí wá pé sẹ́yìn lẹ́rìí pé ipò nà ó máa nà pa tẹ́bẹ̀ ṣe sọ. ikàn eléyìí kì í gbó bọ̀rọ̀. ikàn. point bẹ́ẹ̀ seriously. gbólóhùn wo Abdullahi gbólóhùn wo ni verse yẹn lò ṣe bí idrib ló lò dọ̀rọ̀ bàkọ́ kí n tún máa dọ̀rọ̀ idrib. idrib kọ́ la lò ń bíbí mọ́ igi tàbí gíláàsì lókùtà ló mọ́. la lò èmi ò sọ kan tí ìwẹ̀ yín fẹ́ lò nǹkan tá la lò lèmi ń béèrè kí la sọ idrib àbí Allah sọ pé idrib àbí. ok ẹni tí wọ́n ká aṣọ bò Allah sọ pé idrib àbí. wait Allah sọ ok pé ṣé nínú báàsì yẹn ṣé igi ló wà ń bẹ̀ ni àbí koríko. ṣé igi ló wà ń bẹ̀ ni àbí koríko àwọn ìtàn tó jẹ́ pé kò sí ní. Allah sọ pé idrib àbí kò sọ pé idrib kí ló dé ya wọ́ báyìí yẹn pípù yìí. Allah sọ pé idrib àbí. idrib bí kókó. kí ni tún máa kéèyàn idrib. ó nà pẹ̀lú kókó. kókó wá ní ìlú farabalẹ̀ ọkùnrin yìí ọ̀tọ̀ ní nǹkan tẹ́ fi nàyàn ṣe rí fíìl verb ó lè gbà mí ó lè jẹ́ transitive lọ sí ibi nǹkan mi so mo nà pẹ̀lú nǹkan kan yẹn ọ̀tọ̀ ní pé mo nà ọ̀tọ̀ ní nínà ọ̀tọ̀ ní pé ká máa sọ fún àwọn tí mo fi nà so I'm talking about idrib gangan so pé kí lálá lu idrib àbí ìtumọ̀ ẹni pé ó nà àbí. bẹ́ẹ̀ mo wá ń gbọ́ ok bí nísìnyí ọmọ tẹ kábàárò bò lọ́wọ́ ẹ ṣe sùúrù jàre. mo ti understand nǹkan tó ń sọ náà. wàrà wo farabalẹ̀ ni wàá gbọ́ nǹkan tí mo mi tó ti understand.
wàá farabalẹ̀. Ó yá okay mo gbọ́. So ná ó yàtọ̀ sí nǹkan tó fi ná so a ti rí dájú pé ó ní kó nà ni nǹkan tí àṣẹ tí bàbá kan bí tán sọ nìyẹn wípé yes ó correct na ó correct. má interrupt jẹ́ ń délé wàá sọ̀rọ̀ ẹ̀ nǹkan tí àwọn sọ nìyẹn wípé ṣé ó ní àwọn náà àbí kò ná kádẹ̀ ká sí ọ̀rọ̀ ńlẹ̀ ìgbà yẹn ló fẹ́ yí farabalẹ̀ ìgbà yẹn ló fẹ́ yí wípé ó gba lèmi fi wá sọ fún ẹ wípé gbólóhùn wo ló lò torí ta bá ń sọ̀rọ̀ ẹ máa ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀dẹ̀ làwọn àtàwọn àmì ìbàyí ni so ó fẹ́ yí kí á lè tẹ̀síwájú lákàbí ṣe wọlé ìgbé ó náà bí ó ná ìgbà tó ti di pé straight question yẹn ó fẹ́ yí lójú pé ó gbà ni lèmi fi sọ pé gbólóhùn wo ló lò mi ní mọdétọ̀ bá ti jáfà yìí so kí ló lò ó ní idrib kí ni ìtumọ̀ idrib náà so òun sọ̀rọ̀ nípa nǹkan tó fi ná rárá náà ni mò ń sọ so later máa wá sọ̀rọ̀ nípa nǹkan tó fi ná ó ní kó fi ìṣọ́kọ̀tù àbí grass àbẹ́ni ti tẹ́ bá pè ó ní kó fi ná tọ̀ ìtumọ̀ nínà kí ni ìtumọ̀ idrib ní lárúbáwá lèmi fẹ́ sọ àdọ́rùbù nílẹ̀ nínú èdè lárúbáwá ìkan kan tẹ́ ẹ ṣe ìdá tẹ́ ẹ fara nìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ tí ìnira ò bá tí ì jáde láti ibi nǹkan yẹn wọ́n ń pè ní dọ́rùbù so you have to pick something or make something àbí kó mú nǹkan kó fi nǹkan kan ní èèyàn kan lára so àdọ́rùbù that word gangan fúnra rẹ̀ ó ní idrib ìtumọ̀ idrib ni pé ní lára pẹ̀lú. no farabalẹ̀ jẹ́ ń délẹ̀ tó farabalẹ̀. kò rí bẹ́ẹ̀ ni ní lára òun ni rárá tó bá tẹ́ bá lọ wọnú tafsiri hadith yẹn tẹ́ bá lọ wọnú tafsiri yẹn òun gan Allah reduce the harm to essentially nothing torí pé ẹgbẹ́ ọgọ́rùn-ún tó ṣèlérí pé òun rí kọ́ torí pé ìlera ńlá yìí torí idea ẹ mọ̀ gbọ́ idea bá Mr. Abdullahi ṣé tafsiri tó ń gbé síta ń sìn tẹ́ka ń sìn àbí mi tó wà níwájú yín lẹ́ǹkà. tafsiri tó wà níwájú tafsiri gbé kẹsìrì lèmi kà tafsiri tẹ́ gbé wá gan mi ìṣe tí ìrírú ẹ̀ gan níbi bí ìmọ̀ bí tẹ́ ti gbé wá but tafsiri gbé kẹsìrì wọ́n ní pé the idea in the tafsiri is that ẹni sùúrù Mr. Abdullahi ẹni sùúrù ẹ máa sọ̀rọ̀ ẹ mọ̀ problem tèmi ní pẹ̀lú yín the only problem I have with you is ẹ lè kà kankan lórí fún mi àbí nínú ìwé kan tí mi ò rí èmi nìkan kọ́ ni mò ń gbọ́ yín àwọn tó ń gbọ́ yín iṣẹ́ ìrókè ni almost 700 people ntẹ fẹ́ kà ẹ gbọ́dọ̀ display rẹ̀ ẹ máa jẹ́ káwọn ènìyàn rí. ṣebí mo ti wo kinní bíbá mi rí ṣe. since tẹ̀ lè rí ṣe yẹn ẹ ní kà yẹn nìyẹn ẹ tún parọ́ mi nǹkan tó máa gbé wá. máa kà. tẹ bá máa kà á máa fún yín láyè kẹ́ kà á àmọ́ kò ń sórí péjì eléyìí ẹ máa open péjì tiyín ẹ lọ́ọ́ kà á bó bá ṣe wù yín bẹ̀ ẹ lè kà kankan táwọn àwọn òbí. mọ̀ kan mo fẹ́ mú point méjì kan wá bóyá lè round up ọ̀rọ̀ yìí ṣá nǹkan méjì mo fẹ́ mú wá bẹ̀ ni pé fadrib nínà ni gẹ́gẹ́ bí ẹnìyẹn ṣe Malik Musa or something that's true. Let me see what I want to say. I won't accept that from you. I will never accept that from you. Why? ẹ ti rí i pé Malik Musa lórúkọ ẹni tó wà ń bẹ ẹ wá ní ṣé Malik Musa àbí whatever irọ́. mi rí náà ibi sticker tẹ gbé sí ló wà tẹ́lẹ̀ mi orúkọ yẹn ni mi pa. ẹ máa wo dáadáa tó bá ti fẹ́ pè ẹ máa wo dáadáa tó bá ti fẹ́ pè. kò rí bẹ́ẹ̀ ok so níbi ẹ pé bí nísìnyí báyìí fadrib bọ̀ nípa pé bóyá kán fara níyẹn ara kò rí bẹ́ẹ̀ irọ́ ni bọ̀ ẹ mọ̀ bí nísìnyí báyìí ẹ lè ná ọmọ pẹ̀lú báírò ẹni tó bóyá bí ẹ ná ọmọ ẹmọ kan báyìí ẹ wá ká báírò bọ̀ lọ́wọ́ àtọmọ kan báyìí ẹ mú kòbókò ẹ fà lẹ́yìn ẹ mọ̀ pé méjèèjì náà ni bọ̀ nínà yẹn ó yàtọ̀ síra wọn ẹ wá wo essential ok ẹ tẹ̀ sí pé the idea of the aya bóyá nǹkan bóyá ẹ gbé wá bóyá ó máa gbé ilé wa Allah reduce the harm torí bó ti sọ pé òun máa nà lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún. ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ sà. okay the idea in the verse the idea in the verse. mo fẹ́ ràn yín lọ́wọ́ ẹ fẹ́ allow mi o mo fẹ́ ràn yín lọ́wọ́ ẹ allow mi ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ ọ̀nà tí màá gbà ràn yín lọ́wọ́ ni pé màá béèrè question kan lọ́wọ́ yín tí mo bá ti rí i pé ẹ wà bias ẹ lọ straight forward màá ràn yín lọ́wọ́ gbogbo ọ̀nà tí mo bá gbé gbà ràn yín lọ́wọ́ láti fi jẹ́ kí àyà Kùránì yóò fẹ́ fọ́ yín gbogbo ẹ̀ ni màá ṣe ẹ pé mo ti ṣàdéhùn fún yín báyẹn kí ló dé tí Allah ò lè sọ pé kó forí jìn ìyàwó ẹ̀. Good, very good question. Checking. ló sòfin pé kí ọkọ máa nà ìyàwó ẹ̀. no example mo fẹ́ sọ mi ìsọ̀rọ̀ nínú báyìí. kò sí example gbélé yìí Allah ló ní kó máa nà ìyàwó ẹ̀. wọ́n sọ pé kí ló dé tí kò fi sọ pé. ẹni pé tí Allah bá jẹ́ èèyàn máa ya ọ̀dájú. mo mọ̀ wá dáre báyìí. olódẹ̀ pé rẹ̀ pé aláforíjì lòun. aláforíjì lòun ọkọ tó tòsí ìyàwó ẹ̀ tó fẹ́ sílé kíyàwó yẹn wá sí ọkọ ẹ̀. ẹ sọ̀rọ̀ ẹ̀bẹ̀ mo sì àwọn ń bẹ jẹ. Allah ní baálé àdúgbò tí wọ́n ń dájọ́ Allah ní baálé ilé sẹ́yìn nǹkan tá a bá máa sọ ń bí ẹjí that's why. ṣé kí mọ́tò dáhùn ní báyìí à ń sọ̀rọ̀ lọ Mr. Abdullahi ẹ̀mí ti máa kí n fún yín. sẹ́yìn gbogbo nǹkan táwa rí tàbí jáde nìyẹn ẹ kàn ń sọ wá lẹ́nu ni àwọn nǹkan tó wà nínú Quran yẹn ò make sense. Allah ló lóun dá yàtọ̀ ọ̀run wa ló ń dá sáàrin ọkọ tìyàwó. ọba àlú gan-an ó lójú kéèsì ọkọ àtìyàwó tán lè lọ gbé gbà ká tó wá sọ pé Allah
sẹ́yìn ẹ̀kọ́ tí ká lo brain wa that is the fact Allah lórí tọ́mọ bá jalè kan gọ́wọ́ àwọn bàbá wa gbọ́njà Allah lọ ni àwọn tọ́mọ bá jalè nílẹ̀ Yorùbá àwọn òbí máa ń gbé gbèsè lórí ẹ̀ ní pé kọ́bọ̀ yìí bá bá àwọn lórúkọ jẹ́ ká tó wá pé Allah tó lóhun dá yàtọ̀ oníkan gbé ọmọ lọ́wọ́ onítóbìnrin bá ṣe sí náà sẹ́mo bóyá ibi ló pa á ní abroad tíyan bá jalè. ẹ jọ ṣé kí n sọ̀rọ̀ ẹ má bí tíyan bá jalè lábroad ẹni sọ̀rọ̀. Mr. Abdullahi mute mic mi fẹ́ mute yín fúnra mi kó má wà di bí disrespect tí àwọn èèyàn yìí bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ you need to mute your mic èmi àti ńlá lè jọ máa ní conversation sínú ara wọn báyẹn. táwọn èèyàn bá jalè nínú báyìí wọ́n bá mú wọn á pọ̀ ọlọ́pàá fún ọlọ́pàá bá dé wọn ò ní tí ì mọ́lé o wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe tó fi lọ jalè o lè póríṣiríṣi bẹ́ẹ̀ o lọ sí supermarket o lọ jẹ nǹkan bẹ́ẹ̀ wọ́n wá mú ọ̀pọ̀lọpọ̀ tó bá dìfẹ́ǹdì ara rẹ̀ pé kò sówó lọ́wọ́ òun ni so òṣìṣẹ́ ni òun òṣìṣẹ́ tíjọba òfin ẹni sọ̀pọ̀jọba fún un sọ́pọ̀tì kankan wọ́n á fi ilẹ̀ tó máa lọ lẹ́yìn àwọn ọlọ́pàá nìyẹn òfin ìlú nìyẹn o káwá sọ Allah tó lóun lòun dá yàtọ̀ o onítọ́mọ bá jalè kan gé ọwọ́ ẹ̀ tíyàwó bá ṣe ọkọ kọ́kọ́ náà ẹnu ẹ̀ wò dájọ́ yẹn náà bọ̀ wọ́n ti pákéjì kìíní yìí fún wa gbogbo nǹkan tó bá kà fún wa nínú Kùránì yẹn a kì í lo sense wa pé sí nǹkan yìí make sense àbí ò make sense lọ́la pọ́n ti bí wa sínú ẹ̀sìn yẹn àti wò pé this is the way and think nípa ẹ̀ so bí gbogbo wa ti ń get mistake nìyẹn ẹ̀sìn yìí ò bójú mọ́ kò make sense kò bá láàká ìmọ̀ orúkọ máa ń wà àwọn ọtọ́kùnrin àwọn láàfáà tó máa ń jagídí lórí outside the people yóò gbádùn sẹ́ẹ̀kọ́ lè ronú ni ẹ máa wo àwọn command tálà sọ nínú Quran and we ìsàwá mọ̀ kò ń sàlásì gbèdìlà láà ló lè sọ̀rọ̀ Muhammadu ló jẹ́ gbogbo sẹ́yìn torí pé ó fẹ́ báyàwó oníyàwó sùn ó fẹ́ digunjalè ó fẹ́ gbà lọ́wọ́ ẹni tó ní ó fẹ́ kó dúkìá onídúkìá jọ Ọlọ́run dẹ̀ mú gbogbo wàhálà tó ṣe gbogbo ìdigunjalè kò séyìí tó jèrè ní gbogbo ẹ̀ ó padà sánkú náà ni ẹni tí ò nípa láyé ẹni tí ò kọ́mọ ọ̀dà yèpẹ̀ sí ẹ mọ̀ ìbànújẹ́ ni kéèyàn ó bímọ báyìí Muhammadu ṣe bímọ tó yẹn kó wá kú kó máa rí ọmọ kankan bu yèpẹ̀ sí lójú ò nípa náà ọ̀rẹ́ dàbí ìlú tó kọjá lórí àpáta tí ò nípa ẹnìyẹn lè wá ń tẹ̀lé torí wọ́n ti bí wa sínú àbí wọ́n ti pákéjì ẹ̀sìn yẹn fún wa brọ́dà mi tẹ́ bá jọ́ ọmọ Yorùbá ẹ̀kọ́ ronú ẹ̀yin náà rí ẹ̀ lè dìfẹ́ẹ̀dì ẹ̀sìn tẹ́ǹsì náà. ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ èmi kò rí bó ti ń tẹ̀ táìmù ni àwọn oní táìmù tó ń délé ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹ jọ ṣe rí òfin kò síbi tó fi hàn wá sí tó wáyé pé nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn ok nílẹ̀ Yorùbá yìí báyìí ẹ fẹ́ sọ pé kò sí àwọn ẹ̀ṣẹ̀ kan tó jẹ́ pé àwọn èèyàn pé ẹ tó bá ṣẹ̀ṣẹ̀ báyìí o ìjìyà báyìí ló wà fún ẹni tó dáyé tó dọ̀run ló sọrú òfin yẹn baálẹ̀ mi lè sọ̀rọ̀ pé inú ìlú mi o ẹni tó bá jalè o a máa lé kúrò nílùú ni baálẹ̀ ló ń sọ̀rọ̀. nǹkan mo ti gẹ́tì nǹkan tẹ̀mí ni pé kí ló dé tó jẹ́ pé ẹni tó dáyé tó dọ̀run tó wá ṣe òun ló sọ pé òun dáyé òun ló kílèmù pálá ló dáyé àtọ̀run Kùránì ló kílèmù ẹ̀. mo mọ̀ so kò sí nǹkan tó lè jẹ́ kò sí ẹlẹ́rìí fún Kùránì. ẹ mọ̀ gbọ́ nǹkan tẹ̀mí ni pé kí ló dé tó fi lè ṣe irú òfin yẹn ipe kò ní ìdí kó ṣe àbí. àti kílèmù tó kílèmù pé òun lòun dáyé àtọ̀run. ẹ jẹ́ àánú ẹ̀ mọ̀ pé ẹ jẹ́ ká fi ẹni sùúrù ẹni fún ilẹ̀ sáàbù tó kílẹ̀ ẹni sùúrù. ọ̀rọ̀ yín ti yé mi. ẹni sùúrù ẹni fún ìmìlẹ̀ sáàbù ẹ jẹ́ mi wá fún ilé tó kílẹ̀ dáadáa. ẹ wo bàbá wa Bọ́lá Ahmed Tinubu yẹn Ọlọ́run jẹ́ mi rẹ̀ gùn. He's a president of Nigeria country and the constitution of Nigeria. And ẹ wo how many Nigerian citizens tó máa ń búlì bàbá Tinubu. èèyàn mélòó ló ti rán lọ sẹ́wọ̀n èèyàn mélòó ló ti pa bóyá lágbára tó yẹ wà yẹn kò sára tó dá kò sẹ́nìkan tó lè dìjà lọ́wọ́ òbóyè wà yẹn. ó ní kápá lórí Nàìjíríà ó lè fi ẹni tì tó bá wù. àkànbí ẹjọ ẹ mọ bínú. bọ ẹni sùúrù ọ̀rọ̀ yìí ti yé mi wà láì. bàbá Tinubu bọ́n ṣe búlì ẹ̀ tó fọ́n ṣe everything fún tó ta ló ti arrest ká tó wá sọ pé Allah tó lọ ń dá sáàrin ọkọ àti ìyàwó ó lọ ń dá sáàrin ẹni tó bá jalè ó dẹ̀ ń kílè fún òun lòún dá yàtọ̀ ọ̀run ẹ jí ká gbé kinní ìsọpọ̀ lọ náà. mo understand yín ṣe rí àwọn gbé Quran gbàdísì gbé gbogbo àwọn òwe ìwà àwọn ìfàmọ geography àti Malik Musa ọ̀rọ̀ yìí ẹ̀yin máa mọ̀ nínú nǹkan kan wà tó ń pè ní zajiru. ẹjọ́ sọ̀rọ̀ bí ẹ mọ̀ bí nísìnyí báyìí bóyá àwọn ọmọ nínú ilé báyìí ẹ sọ pé ẹni tó bá débi báyìí o màá fún lẹ́gbàá 100. ìsájú rẹ̀ ni pé mo fi halẹ̀ mọ́ but main purpose tẹ́ fi ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀ sáfẹ́ jẹ́ kan débi nǹkan yẹn bóyá yẹn báyẹn so bóyá àwọn ẹ mọ̀ pé
purpose ìbẹ̀rù pé kó sà lè bẹ̀rù pé kí n mọ̀ bá débẹ̀ kí n mọ̀ débẹ̀ tí tí n bá débẹ̀ dájú òfin ọlẹ́gbọ̀n 100 dájú òfin ọlẹ́gbọ̀n 100. wàhálà náà máa parọ́ ká lè bẹ̀rù bí àwa náà ṣe Zajiru parọ́. èyí tí mo fi sọ pé Zajiru nìyẹn tó bá yẹ pé ẹ mọ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní Zajiru sẹ́yìn ò mọ̀ nínú kí ó ní. lágbára lásán ni ẹ̀kan fi ń dán ni so irọ́ ni ó ń jẹ́ bẹ́ẹ̀. Zajiru ni pé nǹkan tó jẹ́ pé nǹkan tá a fẹ́ kí ní ìsìn báyìí bí ìlú kan tó wà lálàáfíà àwọn tó mọ̀ Zajiru ni Baba Abdullahi ẹ mọ̀ tí mo Zajiru ni ntẹ́ ní ṣe ẹ ti mọ̀ pé ẹ ní ṣe o kẹ wá sọ fún yàn pé ẹ máa ṣe. ok ẹ mọ̀ gbọ́ bí ní ìsìn báyìí. lókè kọ́ sẹ́tùmẹ̀ ẹ̀nìyàn abẹ́rẹ́ tí mo mi fún. òun náà ni òun náà ni ẹjọ́ sọ̀rọ̀ ní. Mr. Abdullahi Mr. Abdullahi ẹni sùúrù ó ti bọ́lẹ̀. so bí mùsùlùmí mi wọlé jáde wọ́n waste time náà. can you imagine wèrè pọ̀ lórí àwọn èèyàn o kẹ́ ẹ bí léèrè pé kí ni ọmọbìnrin yẹn ṣe tí ó fi tálàbí sọ pé kò gbọ́dọ̀ gbàgbé ẹgbàá tó sọ pé ó máa ná yẹn o kò bá ṣe nǹkan tó dùn mẹ́ nínú kárẹ̀ ó tó yá ó gbọ́dọ̀ gbàgbé ẹgbàá tó sọ pé ó máa ná yẹn torí pé ó sọ pé ó rán arábìnrin yẹn níṣẹ́ òwò àpẹ kò ń sọmọ rẹ o kò ń ṣàbúrò ẹ o ìyàwó ẹ̀ tán fẹ́ ní sùlọ ìyàwó ẹ̀ tí ó sùn lé lórí can you imagine. So báwo ni Allah ṣe fẹ́ kí obìnrin ó lo ilé ayé ìdẹ̀kùn ẹ má kúkú lájà tó máa wà láyé àwọn obìnrin yẹn tó bá ti fún ọkùnrin nípò pé o lè náwó lẹ́gbàá 100 kó nǹkan tó choose ẹgbàá 100 nínú brain yẹn kí àgbà tó choose ẹgbàá 100 a whole prophet ni o kó tó choose ẹgbàá 100 kó máa nà ìyàwó òun lẹ́gbàá 100 ṣe mọ̀ pé ó máa ti mọ̀ wípé àwọ̀ acceptable ni kéèyàn tó wá náà yẹn lẹ́gbàá 100 tán bẹ́ẹ̀ ni yẹn ò bá já sọ́run kò ní wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ṣá wèrè làwọn pípù yìí o tó ṣe nǹkan tó máa wá síta wá dífẹ́ndì náà ilé láyọ̀ ya gbóhùn sókè sọdáda márùn tí Muhammadu gbélé ayé ṣe. alákọ̀ọ́kọ́ even kánàbí tó bá pẹ́ ká ok ìwọ sọdáda mọ́sọ̀pá kan kankan ìwọ ajú òkò tó béèrè sí ẹni sọdáda tí Muhammadu àwòkọ́ṣe dáadáa ta ni ìwọ pé Muhammadu o is a good example. kí n tún wá sọ̀rọ̀ náà ní báyìí ok before kánàbí tó jẹ́ ànábì kó tó jẹ́ ànábì ẹ bẹ̀ pé gbogbo ònàbú wà. a ti fẹ́ time o 3 minutes. Yeah, ok 40 years before kánàbí tó jẹ́ ànábì gangan ẹ lọ wo nickname ẹ tó ẹ pẹ́ ka history tó tọ́ kí ni nickname ẹ fáwọn geography tó bá fẹ́ ṣàbòsí mo mọ̀ pé ó máa mọ̀ kí ni nickname ẹ gbà yẹn. tọ́ bí ọ lépè. ìgbẹ́ kùtà ìgbẹ́ ni ìgbẹ́. ó yá jẹ́ kí n continue nickname ẹ is. wọ́n sọ pé kó sọ nǹkan ó dẹ̀ ń dárúkọ mi ní kí n bẹ́ẹ̀ sọ ohun tó fẹ́ sọ. yá dákẹ́ báyẹn jẹ́ kí n máa continue. Al-Amin ni nickname Al-Amin ni nickname ẹ̀ ìtumọ̀ Al-Amin ni olódodo ẹni tá a ṣe fọkàn tán gbogbo àwọn ẹ lọ DM ẹ̀ tẹ́ bá fẹ́ já ẹ tẹ̀ sí Google kẹ́ gbé wá jáde tó bá jẹ́ pé rọ́ọ̀mù ń pa fún yín Al-Amin olódodo ó ní nickname tí ó jẹ́ ń gbà yẹn. kí nǹkan dáadáa lákọ̀ọ́kọ́ nìyẹn. bẹ́ẹ̀ ni ok àbí olódodo kò ṣe ṣe dáadáa yes ẹlẹ́ẹ̀kejì ó ní pé Ànábì sallallahu alaihi wasallam ó tún fún àwọn obìnrin àti ọmọ kékeré ní ẹ̀tọ́ before kánàbí sàlámù tó dé wọ́n máa ń máa treat obìnrin ni even nílẹ̀ Yorùbá ẹ̀ mọ̀ pé nílẹ̀ Yorùbá ẹ̀ tẹ́ bá lọ. ọ̀rọ̀ ànábì là ń béèrè mọ́ yà síbi kankan jọ go to straight to Saudi Arabia Saudi ni Muhammadu ti wá ẹlẹ́ẹ̀kejì. ó kọ́ wa bá ṣe máa treat àwọn obìnrin wa dáadáa. ànábì kọ́ wa bá ṣe máa treat obìnrin ó di méjì. yes jẹ́ kí n fọ́ ní hadith yẹn. kọ́kọ́ kànú àmàwá dínkù fún wa lẹ́rìí. tó bá ṣe ta hadith ànábì sọ bá ṣe ṣe dáadáa sáwọn ìyàwó wa àtàwọn ọmọ wa ó kọ́ wa bá ṣe so ẹbí wa pọ̀ ó sì kọ́ wa bá ṣe máa lo àwùjọ wa tí ó fi máa wà lálàáfíà pẹ̀lú alákọ̀ọ́kọ́ ni zakat wípé káwọn olówó kán máa fún àwọn aláìní nínú ọ̀rọ̀ wọn káwọn náà kan lè kó nínú òṣì so ìyẹn wà tẹ́ bá lọ wo gbogbo àwọn Islamic country tó ti ń practice ẹ̀ gbogbo ẹ̀ ló múlẹ̀ ń bẹ̀ tó dẹ̀ ń work so ó dẹ̀ tún fún wa ní ó kọ́ wa pé ká jẹ́ alálàáfíà yes tó wá gbogbo ẹ tó bá nídìí evidence mo máa gbé wa ó wá pé ká jẹ́ alálàáfíà torí pé gbàtà náà bí dé Mọ́kà àwọn kèfèrí wọ́n disturb wọn for like maybe 10 years náà fi disturb wọn náà pa àwọn mùsùlùmí gbà yẹn kó tó di pé ànábì tún fìlú lẹ̀ fún wọn ìpè kò ṣáà bá wọn jà kò bá wọn lágídí kò bá wọn ṣe kó tó wá di pé ó wá lọ sí Mẹ́dínà wọ́n tún wá fẹ́ bá ń bẹ̀ lọ́lọ́run fi sọ pé yá ẹ̀yin náà retaliate so kọ́ wa ká jó ń sùúrù so. 3 minutes yìí ti pé àfa Abdullahi. Àkànbí ọlọ́ba mo sì bá yín o
mo kí ẹjọ́ ẹni tó torí ẹni tó ń sọ̀rọ̀ lọ́wọ́ ni mi fi dáhùn àfẹ́ ìtajet ẹni sùúrù náà ẹjọ́ ẹni sùúrù náà. àkíyèsí ni ẹjọ́ ẹ dákun kí wọ́n tó máa sọ̀rọ̀ ìjọ nítorí Ọlọ́run kò tí ì ní ọ̀rọ̀ lẹ́nu wa báyìí gbogbo àwọn tó fún wa lówó yẹn ẹ kọ́kọ́ súre fún wọn náà. a máa ṣe wọ́n ṣe fún wa lówó náà là ń súre fún wọn àdúrà wọn ti gbà ọ̀rẹ́ dẹ́ni tádùn ẹni tí wùrì ọ̀rọ̀ bá gbà ní ò lè ṣètọrẹ kò lè give away a máa ṣe yẹn bàbá yìí kánjú látàárọ̀ pa àwọn fẹ́ dìbẹ́tì ni. kó lọ sí platform tiẹ̀ kára kó lọ sí dìbẹ́tì. ẹni sùúrù ẹ sáà ní sùúrù. Mr. Abdullahi Mr. Abdullahi. yes. so bẹ́ẹ̀ ṣe wá bíbá yín ṣe wá dìbẹ́tì nìyẹn. yes torí pé nǹkan tẹ́ gbé wá tẹ́ bá. gbogbo àwọn nǹkan tẹ́ sọ yẹn tó jọmọ́ ẹni tó ní ìmọ̀ láti dìbẹ́tì sá. ṣé kí n evidence ẹ̀ wá ni. ẹni sùúrù wọ́n sọ yẹn ní nickname sómi ìpè yẹn dáadáa ni bí mo ṣe wà yìí ọmọ bẹ̀tà ló máa ń pè mí. let me tell you something. wọ́n pè mí ọmọ bẹ̀tà kò mí pé mo jẹ́ yàn dáadáa ẹni sùúrù tó béèrè àwọn evidence ọ̀rọ̀ jàtijàti tẹ́ sọ yẹn lọ́wọ́ yín ṣé mo kàn tó ń pè ní good example ni. ó lẹ́rìí pé ó máa ń sọ̀rọ̀ ló ń bá yẹn. ẹni sùúrù ẹgbẹ̀nu dákẹ́jàre èmi máa drop mi ò ráyè gbogbo dáadáa tẹ́ ń ṣe yẹn tẹ́ bá lọ kéwù tẹ́ bá lọ kọ́ èdè elédè ìyẹn ò pé kẹ́ má lo sẹ́ǹsì yín á ní kẹ́ sọ good example nípa ìgbésí ayé ànábì ní kapọ́n ìyàwó lé sànábì lọ́kọ́ wọn ní China bí wọ́n ti take care of ìyàwó wọn. ṣé kìí ṣe nǹkan gidi ni fún mi ìtajẹ́tì yín sànábì lọ́kọ́ wọn ní Germany bí wọ́n ti take care of ìyàwó wọn. ànábì ní kẹ́yìn lu ìyàwó yín tó bá lu ìyàwó ẹ̀ Germany bíbá ẹ̀ ń lu ẹ̀wọ̀n ni. tó bá lu ọmọ ẹ̀ Amẹ́ríkà ń lu ẹ̀wọ̀n aláàní kẹ́ lu ọmọ yín tó bá ti dàgbà bíi 10 years tí yóò bá kírun àti Muhammadu ó ní kẹ́ lu tó bá lu ọmọ rẹ̀ bíbá ẹ̀ wọ́n á gbọmọ lọ́wọ́ ẹ̀ ni. ok bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀ lu ọmọ yín ẹni sùúrù tó máa béèrè pé kéèyàn sọ good example nípa ìtàn ìgbésí ayé ẹnìkan for example ká lo àwọn tó wà láyé ká fa àwọn tó ti lọ́lẹ̀ ká go back to Ọmọyẹlé Sowore ẹ wo Ọmọyẹlé Sowore yẹn ẹ wo àtìgbà tó ti ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn tó fi di èní àárọ̀ yìí kò sí àìdá kankan tí bàbá yẹn gbélé ayé ṣe èyí tó hàn sáwọ aráyé ni o àmọ́ èyí tó ṣe nínú òkùnkùn ó fi ti ẹlẹ ó ń gbọ́ tẹni ẹlẹ́ni tó bá dẹni tí wọ́n fẹ́ rẹ́ jẹ á fi ilé àtọ̀nù ẹlẹ́ á stand fẹ́ nìyẹn á ná owó ọwọ́ ẹ̀ á ná ogun ẹ̀ nítorí èèyàn wọn á ti mọ́lé. ẹlẹ́ẹ̀kejì ẹ wo lóyè Sunday Igboho torí pé ọjọ́ ọmọ Yorùbá ó rí i pé àwọn Fúlàní wọn fara ní wa wọ́n pa àwọn ìyá wa wọ́n pa àwọn bàbá wa wọ́n bá wọn sùn ó fi ilé ẹlẹ́ ó fi ọ̀nà ẹlẹ́ ó lóun fẹ́ já fúnlẹ̀ Yorùbá nǹkan tó ń pè ní good example nìyẹn káwá sọ̀rọ̀ àwọn tó ti lọ bàbá wa ó lọ́wọ́ kí lè gbórí fún ẹ̀wọ̀n tí bàbá yìí ṣe ó wò pé báwo ni ìran òun ò ṣe ní kú sínú illiterate báwo lórílẹ̀‐èdè òun ò ṣe ní kú sínú illiterate ó wá dá ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ̀ láyé gba rẹ̀ pé èdè elédè tán gbé wá tán pè wá ní illiterate yẹn ẹja lọ wá ìmọ̀ nípa ẹ̀ ọ̀yá gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ wá lọ ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ó lé ní good example àwa ń béèrè lọ́wọ́ títí pé kí ni good example nípa ìgbésí ayé ànábì ẹ̀sọ́ 5 fún wa ẹ wá sọ pé nickname ànábì Muhammadu yẹn dáadáa orúkọ tó mọ ẹni pé yẹn dáadáa ni. What are you saying? Okay. Do you ever think before you say that? Wait, okay, kéèyàn jẹ́ olódodo ṣé nǹkan burúkú ni àbí wà gidi? Wọ́n lè pè mí, wọ́n lè pè olódodo. No, wọ́n ṣe bí nickname ni. Sọ mi kọ́ olódodo ni. Ìtàn wà ní. Mo lọ́rẹ̀. Wait, ìtàn wà ní. Ẹ lo 3 minutes yín kó pé mo lọ́rẹ̀ tó ń pè ní àfíìsì olóòótọ́. Ó wà nínú ìtàn. No, wait. Ó wà nínú ìtàn ni kó jẹ́ olódodo. Ẹ̀wẹ̀ ló fẹ́ dìbẹ́tì. Ó tẹ́lẹ̀ ní pípín mo ní ọ̀rẹ́ tó ń pè ní àfíìsì olóòótọ́ tó bá sòdodo fún yín lẹ́ni ò lè parọ́ fún yín lọ́la. Ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn. ó ní pé à ń pè lólóòótọ́ ní sí ojú olóòótọ́ ni. Wait tó ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn nínú ìtàn wọ́n sọ pé ànábì ó jẹ́ olóòótọ́. ànábì wá sí jó lóòótọ́ ànábì tó kó ìyàwó bíi mẹ́jọ sílé tó lè lọ bá ẹrú sùn. Wait ẹ sọ pé yẹn ò mọ ìtàn yẹn ni ó wà nínú ìtàn. bàbá okay. Anyway, ẹ gbé àfa tó. ẹ bá ẹni yìí sọ̀rọ̀ ìfàmọ́ geography. Ok, bàbá kan wà ní comment section Muhammadu Awal ẹ gbé wọn sókè ẹjọ ẹ kú sọ bàbá kan bí ẹni tó láwọn fẹ́ béèrè question tẹ fẹ́ béèrè ó gbọ́dọ̀ wà islamically question ẹ máa béèrè ṣe wà ń bẹ̀. mo wà ń bí. Ok, ẹ má bínú sà ṣé àfa ní àbí ẹ̀kọ́ ń tẹ̀lé àwọn àfa. Mùsùlùmí nìyí. Ẹ ṣáà try gẹ́ni fóònù méjì tó bá ti kan bí evidence ẹ lè gbé jáde bóyá kí ni ìbéèrè yín. Ìbéèrè mi ni pé gbogbo platform tẹ ṣí nìsín ẹ ń sọ fún wa pé ká padà sílé
mo wá fẹ́ èmi gan fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá pé kí ni àǹfààní àwọn tẹ́ ẹ ní ká máa bọ àwọn Ògún àwọn Ṣàngó àwọn Ọbàtálá àwọn Ọya kí ni àǹfààní wọn tí wọ́n ṣe fún ilẹ̀ Yorùbá. ká ló sọ fún pé kẹlẹ bọ Ṣàngó. ṣebí kí ká padà sílé tẹ̀ ń sọ fáwa Yorùbá kí lẹ ní ká wá sí kankan. Mr. ẹ mọ̀ pẹ́ lórúkọ ẹ tí ì mọ Mr. Akorede ẹni ìdílé láti ní ṣòro Mr. Akorede nítorí kẹ́ ọkọ béèrè ní wípé ẹni ká padà sílé kí lẹni ká wá ṣe ńlé ẹ mọ̀ pẹ́ sọ̀rọ̀ tán ní ká máa bọ ẹnìkan kò ní kẹ́ wá bọ nǹkan kan ṣé bọ́mọ Yorùbá ní ibo lẹ́ ń gbé. ọmọ Yorùbá ni mí Republic of Benin mo gbé ọmọ Yorùbá ni mí. ok ọlá pé ẹ sí ní Nàìjíríà kò ní jẹ́ kẹ́ mọ̀ púpọ̀ ńbẹ̀ bọ̀ ẹ wà sóṣíà tó bá bẹ̀ wà sóṣíà ẹ máa mọ̀ tó lọ ní Nàìjíríà pàápàá ní Kwara South bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nípakúpa bí ẹran. ẹ bá mi já máa yìí bọ kí n má fọwọ́ mi já àwọn bọ́ fúnra mi torí tẹ̀ ní jẹ́ kéèyàn sọ̀rọ̀ ẹ béèrè question ẹ jẹ́ kéèyàn dá. kí ló máa ń ṣàwọn èèyàn yìí náà ẹni wọn ní kẹ́ padà sílé tẹ́ bá padà wálé gan kí ni ìwúlò yín lé ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa ẹjọ́ bó ṣe ń pa àwọn èèyàn ní Kwara South tí wọ́n ń sọ odidi ìlú dahoro ìlú tó ti dahoro ń bẹ̀ ń sìn as at yesterday information ìlú numbers of ìlú tó ti dahoro ní Kwara South there are 64 tó ti dahoro tí ò sí èèyàn ń bẹ̀ mọ́ nítorí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń fi ìbọn àdá pa àwọn èèyàn bí ẹran tó dẹ̀ jẹ́ wípé àwọn baba ńlá baba wa ní tí wọ́n máa ń fi ìdí ilẹ̀ dogun irú tó lé wọn kúrò nínú ìlú yẹn ní táwọn baba wa máa ń fi sẹ́yìn báyìí bí ìgbà tẹ́gùn máa ń fi sọ ni tí ò tó lé wọn kúrò nínú ìlú tó bá jẹ́ pé a wà ní orí ìṣẹ̀ṣẹ̀ àwọn baba ńlá baba wa orí àṣà wa so ẹ̀sìn wa ó wá gba agbára wa kúrò lọ́wọ́ wa àwa ń sọ fún wa wípé ogun tí ń lé àwọn èèyàn kúrò nílùú wọn tó ń pa àwọn èèyàn bí ẹran ó ń wọlé bọ̀ díẹ̀díẹ̀ kó tó di pé yóò débi tó ń kálukú wà ẹ jẹ́ á padà lé kálọ̀rì éèdì ilẹ̀ dógún yẹn ká má bàa dẹrú ogun kọ́mọ wọ́n mọ̀ bá dọmọ lọ́mọ kíran wọ́n mọ̀ bá dohun gbàgbé lórí ilẹ̀ wa káwọn generation wọ́n mọ̀ bá ṣẹ́rú ẹ̀dẹ̀ mọ̀ pé ẹni tó máa jagun tó máa ṣẹ́gun onítọ̀hún máa bọ̀gún tí ò bá fẹ́ làágùn kó tó borí ogun kíní ní ìdí ọpọlọ ni ẹni tí ò bá ti lọ́pọlọ kò lè yé wọn ní kẹ́ wá bọ̀ṣùn wọn ní kẹ́ wá dolóòṣà o so tí ò bá tó wá yé yín jù báyẹn lọ yín lẹ́mọ̀ ṣe ní béèrè míì. ok ṣé mo lè sọ̀rọ̀ báyìí. ṣe fẹ́ sọ̀rọ̀ ní abẹ́fẹ́ béèrè. ẹjọ èmi ti fẹ́ lọ sùn gbogbo lé ẹjọ kí n tó lọ spíkà ẹ ó dàn mọ́ èmi ti fẹ́ lọ sùn ẹjọ ìran Yorùbá ẹ dákun ẹ máa rúbọ kẹsì máa ṣe tútù ẹ máa rúbọ kẹsì máa ṣe tútù ta ló lè mọ ìgbà àti àkókò tí jihadi lè dé ẹ máa rúbọ kẹsì máa ṣe tútù ẹ máa rúbọ kẹsì máa ṣe tútù ta ló lè mọ ìgbà àti àkókò tí Fúlàní lè dé ẹ máa rúbọ ẹ̀yin yẹn ṣoògùn ẹ dira kò sóògùn kàyàn kà ló wà gbogbo nǹkan ilẹ̀ káàró jire àwọn ọmọ aládé ló wà fún ẹ má jẹ́ kí Fúlàní pa yín o ó dàárọ̀ gbogbo lé ẹ ṣeun. ẹ jẹ́ má bínú gbogbo lé wọ́n tì mí tó máa ń dùn èmi náà máa ń rí prógráàmù yẹn táwọn afá máa ń sọ pé ẹni ká padà sílé kí lẹni ká wá sí ká máa wá bọ̀ọ̀gùn ni tí tó bá ń bọ̀ọ̀gùn gan sí ò lóore tó máa ṣe fún ẹjú Muhammadu tó ń tẹ̀lé lọ ni Muhammadu tó kákùnrùn kí ni good example nípa ìgbésí ayé ànábì in the first place tó bá ní kó bọ̀ọ̀gùn àbí kó bọ Bàtálá àbí kó bọ eégún pé kó padà sílé kó máa lọ bọ wọn ó lóore tó máa ṣe fún ẹ nínú ògùn bíbọ ibẹ̀ ni wàá ti rí ògùn bọ tó dájú wọ́n á fún ẹ wọ́n bá lọ tẹ̀lé àwọn tó ń bọ̀ ògùn wọ́n á fún ẹ lóògùn bọ tó dájú tó lè fi defend ara ẹ níwájú Fúlàní Muhammadu tó ń tẹ̀lé bẹ́ẹ̀ ni orí ló ní ọjọ́ gbogbo ògùn ló lọ́jọ́ kan ìpọ́njú àwọn bàbá wa ti fàmì sí gbogbo ẹ àwọn ológun tán kírun wọ́n fàmì sí gbogbo ẹ tẹ̀ ní sùúrù famotography wọ́n ní orí ló ní ọjọ́ gbogbo ògùn ló ní ọjọ́ kan ìpọ́njú ewé máa ń sunko àwọn bàbá wo parọ́ fún wa sẹ́ni tẹ́bárẹ́ni tó yin rẹ̀ ń bọ̀ tí bọ̀ wọlé ẹ má jí kó jọ yín lójú ewé máa ń sunko àwọn bàbá wa sọ fún wa ó wà nínú ọ̀rọ̀ Yorùbá àwọn bàbá wa sọ wọ́n léwé máa ń sunko wọ́n parọ́ wọ́n sọ pé tó bá ti sògùn bọ́ ìbọn ò lè wọlé sí ọ lára mú no wọ́n léwé máa ń sunko wọ́n lórí ló lọ́jọ́ gbogbo ògùn ló lọ́jọ́ kan ìpọ́njú
wọ́n ṣe gbogbo ẹ̀ kalẹ̀ fún wa dáradára tó bá tẹ̀lé àwọn oníṣẹ̀ṣe wọ́n á fún ẹ lóògùn bọ́n wọ́n á fún ẹ lóògùn ṣọ́ra táburú bá ń bọ̀ wá tó bá rí ìkan olè ó bá rájọ̀nù kan ní gbólóhùn ó wá fún ẹ ní gbólóhùn tó lè pè tó bá lálàá tó bá jí àbí tó ń ṣe nǹkan tó bá jí ó ní gbólóhùn tó lè pè tínú bá ń run ẹ wọ́n á fún ẹ ní gbólóhùn tó lè pè tínú rìn yẹn máa fi fiẹ́lẹ̀ tó máa fi rógùn tó máa lò ẹjọ́ àtijọ́ ìta ti tẹ̀lé Muhammadu àwọn tí àwọn Boko Haram pa jù ní Nàìjíríà àwọn mùsùlùmí ni. bẹ́ẹ̀ni so why tí wọ́n fi rí gbàlà pé tí wọ́n fi yìn wọ́n bọ̀ tí wọ́n fi wọlé tí wọ́n fi sí ìsọ́tò kan nínú Quran títí àpò àwùsùnmí láì mi náà ṣe tọ́ ní rọ̀jì bísí láì ramanu rọ̀yìn wọ́n yìnbọn fún mi kó má wọlé. ẹ̀yin mọ̀ pé tẹ́ rò pé bọ̀n ní ìrìn ẹlẹ́bọ̀ ẹ̀yin mọ̀ pé gbogbo àwọn tí ẹ gbọ́ ohun tá à ń sọ ẹ mọ̀ pé àwọn ọmọ yẹn mọ̀ ṣàwọn ẹ̀yin méjèèjì ẹ fúnra yín lọ́rọ̀ sọ ẹ fúnra yín lọ́rọ̀ sọ àwọn ọmọ yẹn ta ló fẹ́ sọ̀rọ̀ nù yín bàbá Adeleke AK-49 tẹ́ rí ta ló fẹ́ sọ̀rọ̀ nù yín ẹjọ ẹ máa sọ̀rọ̀ tẹ́ rí AK-49 ẹ máa ta ló sọ̀rọ̀ fẹ́ sí sọ̀rọ̀ nínú yín Adeleke mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ok ẹ jẹ́ kẹ́ni yẹn sọ̀rọ̀ ẹ jẹ́ kẹ́ni yẹn sọ̀rọ̀. ẹmí tí máa kì í náà ẹjọ ìkọ́ tèmi ń béèrè ni pé tèmi sọ fún mo ń ṣàlàyé fún yín ni pé orí ló lọ́jọ́ gbogbo oògùn ló lọ́jọ́ kan ìpọ́njú ìwé dẹ̀ máa ń sunko ẹ jẹ́ ká kúrò níbi tá a wà yẹn tẹ́ bá padà sílé àkọ́kọ́ ẹnì àdíjọ́ yìí mo ṣe wà yìí náà ti bí mo fi wọ ọmọ ọdún tí mo wà yìí sí mi ò dífá mi ò ṣe nǹkan kan rí lẹ́nu ìgbà tí mo padà sílé ni mo bẹ̀rẹ̀ sí ní bọ̀gún mò ń bọ eégún mò ń bọ gbogbo ẹ̀ ìgbà tó wá ti bí mi yẹn tí mo forí sẹ́kù lọ tí mo ń sin Muhammadu tí mo ń sin Allah yẹn tí mi bọ̀gún yẹn kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí mi náà bí mo ṣe padà sílé yìí náà tí mi bá bọ ògún tí mi bọ anything kò sí nǹkan wọn ò bá ìfọ́sí mi kí wá ṣe náà so Islam náà fi ń bá ìfọ́sí èèyàn tó fi ń dàlú tó fi ń dẹ́mi àwọn èèyàn légbodò in the name of Allah sẹ́rí ẹ farabalẹ̀ yín people ìmá drop yín o èmi ò ráyè gbogbo ẹjọ́ tẹ́ ẹ má fún mi lẹ́dìkì náà Islam táwọn sọ fún yín pé kẹ́ padà sílé Islam ló bà Afghanistan jẹ́ Islam ló bà Somalia jẹ́ USA ló bàjẹ́ Islam ló ń da Iran láàmú báyìí sí ẹ lọ sí Mali Islam ló ń da àwọn láàmú báyìí Islam ló ń da àwọn láàmú ní Haúsá kò sí ilẹ̀ míì mọ́ kò sí máa drop ẹ̀ méjì o kò sí ilẹ̀ míì mọ́ tọ́lọ́hún fẹ́ ṣe níbi tí orí dá wa sí yẹn nílẹ̀ Yorùbá yẹn òun la nídìí láti defend kílẹ̀ wa má di ilẹ̀ onílẹ̀ ẹ wo àwọn Fúlàní láwùjọ wa wọn wá láti wá bá wa sọ̀rẹ́ wọn wá gbalẹ̀ wa ni o tẹ bá wo population àwọn Fúlàní nílẹ̀ Yorùbá sí wọn ti ju Yorùbá lọ wọn ti gba oko wọn ti gba market wa wọn ti conquer wa ní everywhere so ọ̀nà tá a lè gba tá a lè gbára wa kalẹ̀ ni pé ká padà sílé ká lọ dira gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìgbà táwa fi kéré wọn pé ìlú kan nílùú Ìgbòho a máa ń gbọ́ lẹ́nu àwọn bàbá wa pé tó bá yin ọmọ Ìgbòho ń bọ̀n tó bá wọlé ajẹ́pọ̀ mọ́ àlè ni agbọ́rọ̀ yẹn lẹ́nu àwọn bàbá wa ni torí wọ́n máa ń rò wọn ni ẹ̀sìn ti dé nsìn ó ti bà gbogbo ẹ̀jẹ̀ mọ́ wọn lọ́wọ́ nígbà táwa fi kéré àwọn bàbá máa ń sọ dáadáa tọmọ Ìgbòho bá wà níbà yóò sọ pé nǹkan tí mo sọ confam ni àwọn bàbá wọ́n sọ pé tó bá yin ọmọ Ìgbòho ń bọ̀n tó bá wọlé ajẹ́pọ̀ mọ́ àlè ni so gbogbo nǹkan yìí la nídìí láti padà síbẹ̀ torógun bọ̀ àwọn ìjọba náà dẹ̀ rí ti wá rò yìí so káwa gbogbo ká padà sílé ká lọ dira ká tọ́jú ara wa kán sa ẹlẹ́dàá kó náà kàn kán yìnbọn fún ẹ kó wọ́n sọ táwọn lẹ̀lẹ́ tẹ́ bá sọ pé wọ́n yin oníṣẹ̀ṣe ń bọ ìbọn wọlé ewé máa ń sunko àbá yín ágìl lórí yẹn Muhammadu gan tó dúbà láàrin iṣẹ́ wọ́n lọ yọ Muhammadu lẹ́yìn náà Muhammadu Allah gbé ránṣẹ́ gbogbo ọmọ tí Muhammadu bí pátápátá ló jáde láyé Muhammadu tí Allah gbé sẹ́rẹ́ ìwà burúkú tí ò gbélé ayé wù ló lọ yìí Muhammadu tó bókú sún Muhammadu tó bọ́mọdé sún Muhammadu tó bá rọ̀yà rẹ̀ sún ẹ ṣáàjà sọ̀rọ̀ kí lẹ fẹ́ sọ kí ló wà lẹ́nu ẹ fẹ́ balẹ̀ yóò ẹ ń sọ Yorùbá lẹ́nu ẹni sùúrù ẹ ń sọ Yorùbá lẹ́nu ẹ wá ń béèrè pé ilé tẹ ní ká padà sí yẹn kẹ́kọ̀ọ́ wo bí tẹ́ ti gọ́ ó ọ̀pọ̀lọpọ̀ yín gọ̀ gan níbi tẹ́ ti gọ̀ tẹ́ ti fẹ́ nu ọ̀rá ni pé ilé tẹ́ ní ká padà sí yẹn àwọn Ògún yẹn àwọn Bàtálá yẹn kí náà ṣe ẹ gbàgbé pàwọn bàbá yìí náà generate àmàlà tá à ń jẹ ni ọpọlọ yín yòrò ẹ gbàgbé pàwọn bàbá yìí ni wọ́n generate èdè tá à ń sọ yìí ni àṣà àti ṣe wa kakúnlẹ̀ kíyà ká dọ̀bálẹ̀ fún kí bàbá wa ìwòsàn àwọn bàbá yìí náà ṣe wàhálà rẹ̀ kalẹ̀ fún wa pé àwọn ń bí sí àwọn rẹ̀ sí kí làwọn ọmọ wa fẹ́ dé bá wọ́n wá sí gbogbo ẹ̀wà fún wa ẹ wá gbàgbé kí lóògùn ṣe gan tí bá wo àwọn àfáà mi gbà mí máa ní wọ́n ti gé létí lọ wèrè òpònú àgbàlagbà ẹlòmíràn tó mọ fagídí sọ̀rọ̀ bí pé wà right sẹ́yìn pípú yóò kí n ronú ni ẹ ń béèrè lọ́wọ́ ara yín bí kí làwọn bàbá àti tiyín ṣe bẹ̀mọ́ mọ́dù tí ò wáyé re tí ò látúbọ̀ tán Saudi Arabia lè wà yẹn gbogbo yín mùsùlùmí tó wà ní Saudi ẹ sọ family house Muhammadu Kari
kò sí family house tó parẹ́ lẹ̀ Yorùbá o àrọ́mọdọ́mọ gbogbo àwọn bàbá wa yìí ń bẹ àrọ́mọdọ́mọ Ọ̀rúnmìlà ń bẹ àrọ́mọdọ́mọ Bàtálá ń bẹ àrọ́mọdọ́mọ Ògún ń bẹ àrọ́mọdọ́mọ Ṣàngó ń bẹ àrọ́mọdọ́mọ Muhammadu dà àwọn ẹbí àwọn ará Muhammadu dà even though ms tó ti sun ni Àyàmádélékè tó bá wà ń bẹ ṣe wà ń bẹ Àyàmádélékè ó wà ń bẹ ẹ jọ ẹ bá wa ṣe iṣẹ́ kan nísìn káwọn ká tún lè lẹ́nu lálẹ́ yìí àwọn family wo náà control Kaaba sí family Muhammadu wà ní part of Kaaba ẹ jọ ẹ jí kárí Kaaba Saudi tẹ̀ lọ yẹn ǹjẹ́ ìrìn Muhammadu kan wà ní ìcháàjì Kaaba yẹn so wọ́n bá wa gbé jáde ilé ayé ti yí sí very fast to know something. ṣe rí gbogbo ẹni sùúrù ẹ̀dí kan gbèdé ẹyẹ rojọ́ wẹ́wẹ́ mọ́ lẹ́rìí. ẹ ká mú sọ̀rọ̀ ni. ẹ fẹ́ dífẹ́ ní bàbá. mo ti sọ fún ẹ wípé nǹkan tó bá fẹ́ sọ èmi fún ẹ láyè kó sọ. ẹ fẹ́ ká sọ nǹkan rárá. máa gbọ́ Abdullahi tó bá fẹ́ sọ̀rọ̀ wàá display nǹkan tó bá fẹ́ sọ báyìí tá a máa rí wàá mú evidence ẹ wá ìwọ ló sọ fún fẹ́ display mi lè ṣe ń bí mo ti sọ fún mi lẹ́ẹ̀kan. provide the evidence. ẹ̀yin èèyàn wa ẹ máa gbọ́ lórí nǹkan tí wọ́n sọ tó ń sọ tẹ́lẹ̀ wọ́n ní pé ní sùúrù wọ́n sọ pé káwá ṣoògùn káwá ṣe gbogbo ẹ̀. Abdullahi. ok ṣé ẹni tó bá ti ṣoògùn báyìí tó bá ti ṣoògùn. Abdullahi mo lè dá ẹja bọ́ ń bí mi ò fẹ́ já ẹ bọ́ kó má wà disrespectful. tí má ti pẹ́ ẹ̀bẹ̀ kí n sọ̀rọ̀ kankan rárá. mo fẹ́ fún ẹ ní instruction ni mo fẹ́ kó sọ̀rọ̀ mo fẹ́ fún ẹ ní instruction. ìfàmọ̀ geography ẹ má pè ní Abdullahi. mo bá dìbò Allah ni ẹ kàn máa pè é ẹrú Allah. ẹjọ́. hello. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkáǹtì tó gbé wá sókè ọ̀tọ̀ ni ó wá bọ́lẹ̀ ó wá lọ rí create àkáǹtì míì ó lo Korea ọmọ Korea ó fi ṣe profile pics yẹ ó kọ orúkọ bí orúkọ Korea ó kọ sí i nígbà tẹ́mi sọ fún ẹ pé kò present ṣó lè jẹ́ kí n sọ̀rọ̀ ṣó lè jẹ́ kí n sọ̀rọ̀ Àmàdélékè mi ò láìkì nǹkan tẹ́ ń ṣe yìí o ẹ̀yin lẹ sọ pé ká má máa jáwọn èèyàn bọ́ pé máa wà disrespectful èmi máa jábọ̀ bọ́ ìbọ́lẹ̀ o so ohun tó sọ lẹ́ẹ̀kan ni pé o mọ wẹ́ẹ̀ o lè operate ẹ̀ so ó dẹ̀ lè dá operate kó gbé ọmọ Korea sójú screen kó ṣe orúkọ báyìí kó lè gbé evidence ohun tó ń sọ jáde o lè present ẹ̀ can you imagine so tó bá ń tan o lè ta wa ara ẹ̀ náà ni wàá máa tàn but now ok mo sọ verse tó wà mo lè sọ àyà tó wà iṣẹ́ àwa ni wàá sọ yẹn fún àwọn nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan sí mi mọ́ ẹ take time yín kẹfì wa ẹ bá Mr. Muhammadu sọ̀rọ̀ ìfàmọ̀ geography. ok Mr. Mohammed ẹ káàbọ̀ sà ẹ sọ dáadáa márùn-ún tí Muhammadu ṣe tó ní ohun ibi tọ́ka sí pẹ̀lú ẹ̀rí tó dájú ẹ̀rí tí ò ṣe ti ṣubú ẹ̀rí tí ì ṣe wóńwẹ́ dáadáa márùn-ún tí Muhammadu ṣe ẹ ṣe ẹ káàbọ̀ pẹ̀lú ẹ̀rí tí ò ṣe ti ṣubú. ẹ kalẹ̀ ẹ káàbọ̀ ẹ ṣeun. èmi fẹ́ kọ́kọ́ sọ nǹkan kan I have my own policy. Tí ẹ bá ń sọ̀rọ̀, I cannot talk anything. When I'm saying my own something, I'm supposed to listen with what I say. Okay, anyway, ṣé ìbò náà lè sọ yà? Kí n má pọ̀ ní English jù, ẹ má bínú. Ẹ bí wàá kí n live myself. Tí mo bá ti ń sọ̀rọ̀ tèmi, ṣé ìgbà tí mo ń sọ̀rọ̀, tó máa ń sọ̀rọ̀ tèmi. Wo kí orí yín àti fún táìmù ẹ̀sọ́ ogun tẹ́fẹ́ sọ 3 minutes. Kẹ́ dákẹ́. Tí èmi náà bá ń sọ̀rọ̀, tó dájú náà pé kémi náà kí n dákẹ́. Mo fẹ́ dúdú. The reason why tẹ́ fi gbé kíní ìkalẹ̀ kò yẹ nìkankan ní tí mo kọ́ fẹ́ sọ lọ́lọ́kọ́ òun náà ni wípé kò bọ́ wá dáa nígbà pé ilẹ̀ gbé kalẹ̀ ẹ̀yìn pé ilẹ̀ ní báyìí ẹ̀yìn lẹ́yìn fáìtì àwọn èèyàn ọbẹ̀ àwọn èèyàn wá ohun tẹ́ ń sọ wọ́n lè gbọ́n tẹ́ ń sọ ẹ̀dẹ́ ń gbé mùsùlùmí wọlé ìgbà tẹ́ ti gbé mùsùlùmí wọlé bá dáa tẹ́ jẹ́ kí kí n tó sọ tí mo fẹ́ ẹ fa balẹ̀ mo dín náà ẹ wà rí kò bá wá dáa ẹ jẹ́ kí àwọn èèyàn tẹ́ gbé wọlé yẹn ẹ jẹ́ kí wọ́n sọ tẹnu wọn ṣèbí wọ́n sọ tẹnu bí wọ́n lọ ní bẹ́ẹ̀ lẹ́ni group àbí wọn ò ní gbà lọ́wọ́ yín náà ẹ̀yin lẹ́sì dáwọ́ gbélé ilẹ̀ ẹ wà fẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ̀yin gbogbo tí wọ́n sọ yẹn ẹ̀ gbọ́ kò wá òkè báyìí sẹ́ẹ̀rì kí a tó bí mi question ṣé mi ò bí mi question náà ṣẹ́ gbọ́ ẹ jẹ́ kí mi ò bí ẹ̀yin náà question ẹ bí mi question ẹ jẹ́ kí mi ò bí mi question ẹ ṣe sùúrù ibi báyìí any question tí wọ́n fẹ́ bí ẹ máa listing any question ibi báyìí ilé kí o lè Yorùbá ni tí o bá ti jọmọ́ Muhammad Saudi Arabia Islam Quran Hadith ẹ lè lọ sí platform yín ṣe wọn kí ẹ lọ béèrè lọ́wọ́ àwọn kí ẹ máa fi béèrè ó ti yẹ yín báyìí
any question tó bá ti jọmọ́ nǹkan báyìí náà ṣe ẹ tẹ̀síwájú. iná lèmi náà obìnrin. ọmọ nílé kẹ́rì lọ sórí ChatGPT. àkọ́kọ́ mbẹ̀ tẹ́ ẹ bá sọ pé ká má ṣe Islam mọ́ ẹ̀sìn wo lẹ fẹ́ jẹ́ ká má ṣe. a máa dá yín lóhùn so ẹ dáhùn ìbéèrè tí wọ́n bí yín dáadáa máa dá yín lóhùn èmi náà ẹ fà balẹ̀ èmi náà. ẹ ti fún pọ́lísì ìròyìn wa nǹkan tí wọ́n bí yín dáadáa márùn tí Muhammadu gbélé ayé ṣe ẹ bá ti dáhùn tán bàbá àti àgbà yín lò second question tí yín yẹ ẹ understand ẹ sì mute náà náà lẹ́yìn tí sọ pọ́lísì ẹ dẹ̀ mute so ẹ máa bọ́ sí ìdáhùn yẹ ẹ dáhùn ìbéèrè yẹ so ẹ ti fi ẹ̀yin náà ẹ ti ju question tí yín kalẹ̀ ẹ wá dáhùn ìtẹ̀yìn tí wọ́n fún yín yẹ lẹ́yìn ìgbà yẹ bàbá kàn máa fún yín ní èsì ìtẹ̀yìn ìbéèrè yẹ so ó yá ẹ bẹ̀rẹ̀ ẹ ṣe. sẹ́ẹ̀dì pé fún ayé lẹ́yìn kọ́lá fún nǹkan tá a lọ ká ṣe báyìí sẹ́ẹ̀dì pé fún ayé lẹ́yìn yapa nǹkan tá a lọ ká fẹ́ ṣe báyìí táìmù tẹ fún mi òun ló ti lọ yìí because táìmù tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí náà sọ̀rọ̀ àti fún yín ní another 3 minutes ẹ sọ̀rọ̀ afá ẹ mú ẹ mú gbé farabalẹ̀ náà ẹ farabalẹ̀ bẹ́ẹ̀ nìkan la jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nìkan la jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ pé mi ò wáyé pẹ̀lú rush níta wájú tó wájú mọ́ gbọ́ wáyé lẹ́ẹ̀kọ̀ kan tí ẹ̀ méjì bá ń sọ̀rọ̀ papọ̀ àní gbọ́ wáyé báyẹn ẹ jẹ́ kẹ́ni tí ń sọ̀rọ̀ ẹ jẹ́ kó máa dá mi lóhùn sẹ́sí gbọ́ báyẹn ẹ mọ̀ bìnrin lákùn sẹ́ẹ̀dì nǹkan láwùkọ́ ẹ sọ pé kí ni nǹkan tí ànábì wa ṣe láyé àbí nǹkan tó wá ṣeun tó wá jẹ́ àǹfààní fún wa mo ti gbọ́ máa dá yín lóhùn mo ti wá sí bíbí náà tí mo dá yín lóhùn kódà bí ẹ̀mejì ní tèmi wá fẹ́ sọ ni pé àdébí náà ní question fún yín mo fẹ́ jẹ́ ká ẹ dé mi náà lóhùn. Mr. Mohammed àkọ́kọ́ question mi dáhùn question yín ẹni sùúrù ẹ mọ̀ pé tí igi bá rí alẹ́ yìí náà dán tèmi náà alẹ́ yìí náà dán tèmi náà lálẹ́ yìí ok ọ̀dà mo ń gbọ́. ṣẹ́rí tó bá jọmọ Yorùbá ẹ ti gbọ́ orí dáadáa Yorùbá máa ní tí igi bá rí lugi tòkè làkọ́ gbé bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀ tí ì sọ nǹkan kan tá a fi béèrè question ti wà lọ́wọ́ yín nígbà tẹ́yìn ò tí ì wá dáhùn tẹ́yìn wá padà wá béèrè question ṣáwa láwa àkọ́kọ́ dáhùn tọ̀dọ̀ yín àwa ní dáhùn fún tọ̀dọ̀ yín àṣọpá àdá yín lóhùn àmọ́ tọ̀dọ̀ tiwa tó ti ṣáájú ńkọ́ ipò lẹ fẹ́ fi sí ẹ ṣe kọ́kọ́ dáhùn ní nígbà tó ẹ pò ńlá kọ́kọ́ olùdó wájú bẹ́ẹ̀ bá ti wá dáhùn àwa náà wá dáhùn tọ̀dọ̀ yín náà. ẹ rí i pé mo tẹ̀lé pọ́lísì mi ẹ rí i pé mo tẹ̀lé pọ́lísì mi nígbà tí mo wọlé mo sọ̀rọ̀ àbí mo ní tẹ̀wá sọ̀rọ̀ mi ní sọ̀rọ̀ ẹ rí i pé ń sọ̀rọ̀ ẹni tí gí bá rí lugi tó yẹ lákọ́ gbé ẹ mọ́ mọ́ bẹ́ẹ̀ ni àmọ́ nígbà tí mo wọlé mi láǹfààní àti ọkọ̀ sọ̀rọ̀ èyí mọ̀ tó yẹ kẹ́yìn lé ọkọ̀ sọ̀rọ̀ síwájú torí kìí ṣe mi mo ní ibi báyìí èyí láǹfààní àti ọkọ̀ sọ̀rọ̀ àmọ́ lónìí sẹ́ẹ̀ nítorí mi náà gbé wọn bí lónìí mo ti wá bíbí ẹ̀mẹ́ta mo dáhùn question yín èmi náà débi lónìí ẹ jẹ́ wọn kọ́ béèrè question mi tẹ́ bá wá dáhùn yín wá dáhùn yín àbí kájọ máa dálé ẹ̀kọ́ kan. ẹ jẹ́ kí n dá yín lóhùn ní ṣókí ẹ béèrè lọ́wọ́ wa pé tẹ́ bá lẹ́yìn ò ṣe Islam mọ́ ẹ̀sìn wo ni kẹ́ máa ṣe àkọ́kọ́ Ọlọ́run lẹ́sìn the only thing tẹ́ máa ṣe ni pé ẹ bọ̀wọ̀ ẹni sùn ẹ̀sìn tẹ́ máa ṣe nílé yẹn sọ ẹ̀sìn tẹ́ fẹ́ ṣe fún yín náà. mo fẹ́ jí kẹ́ máa sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ẹ̀sìn tẹ́ máa ṣe nílé yìí síbí Nàìjíríà lè wà. pẹ̀lú ẹ̀rí. síbí Nàìjíríà lè wà. why of course. yes ẹ̀sìn tẹ́ máa ṣe nílé yẹn fún yín lẹ́sìn tẹ́ máa ṣe láti ọ̀la lọ ẹ tẹ̀lé ẹni sùn bẹ́ẹ̀ lẹ́ sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ náà. Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ẹ̀yin lẹ béèrè béèrè a tún fẹ́ da yín lóhùn ẹ̀ tún jẹ́ ká sọ̀rọ̀. ó yá kí lẹ fẹ́ sọ ẹ sí máìkì kí lẹ fẹ́ sọ. mo fẹ́ pẹ́ sàwọn èèyàn pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe yìí ni o sẹ́ẹ̀dì nígbà ó yẹ ká mọ mo gbọ́ mo mọ ẹ má bínú ẹ má bínú no mo ní kí nìkan fẹ́ sáré kọ́ rẹ̀ tẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ mọ̀ mọ̀ but kò yẹ ká inú sọ̀rọ̀ báyẹn o. máa fún yín lẹ́rìí ẹjọ́ ẹ má bù wọn ẹjọ́ torí Ọlọ́run. ẹ dákun ẹ̀yin sáré sọ̀nkẹ́ ọ̀kan ẹ dákun ẹ̀yin sáré sọ̀nkẹ́ ọ̀kan ẹ̀yin tẹ̀ wá mí báyìí ẹ já wù ẹni tó lẹ́kọ̀ọ́ ẹ dákun abẹ wá ni àwọn èèyàn tẹ̀ ń gbé wọ bí wọ́n ṣe ẹni ìyẹn làwọn náà ìyẹn bí ti ń níwọ̀n ẹ wà ń kọ àjẹsọ́lé mo kàn rí gbogbo àwọn rọ́bì tí wọ́n kọ. síkọ́ méjì lẹ́fẹ́ bá sọ̀rọ̀ ní àbá àti wà lókè. kò ní ìtumọ̀ kò yẹ ká mọ̀ sẹ́wọ̀n o. afa mehmed ẹni fẹ́ máa fẹ́ mi ní ẹ̀dí kẹ́mi ò ní táìmù tó báyìí. èmi ò ní táìmù tó báyìí. now ẹ̀sìn tẹ́ máa ṣe ní Nàìjíríà báyìí bẹ́ẹ̀ ti wà ní Nàìjíríà báyìí right now the best religion for you is to follow the Nigerian constitution. ẹ tẹ̀lé òfin Nàìjíríà ní kẹ́ má gba one way ẹ má gba one way. Nàìjíríà ní kẹ́ má mutí láti fi drive ẹ má mutí. ẹ má bá ọkọ ní mẹ́fà sùn. religion ẹ̀sìn ni òfin Islam náà politics ni kò ń ṣẹ̀sìn. Ọlọ́run lẹ́sìn you understand so that's the fact. tẹ́ bá fẹ́ sí ẹ̀sìn tó wù yín pé fẹ́ sí ẹ̀sìn ẹ tẹ̀lé rule and regulation
nílùú òyìnbó kò sẹ́sìn bẹ́ẹ̀ òfin náà ní òfin náà fi ń tò ní wọn Islam tó ní sùúrù ẹjí ká sọ̀rọ̀ Islam tó gbé wá ó ní òfin mean that ẹ̀sìn religion politics lòun náà so politics ní Islam politics ní Nigeria constitution so right now ẹ kúrò nínú Islam ẹ join politics ẹ join constitution Nigeria ẹ̀sìn ní amasi for now nìyẹn ẹ tẹ̀lé rule regulation Nigeria òfin Nigeria ni ẹ mọ́ bọ́mọdé sùn bí Muhammadu ṣe bá ìsásùn lọ́mọdé òfin Nàìjíríà wà láwùjọ kéèyàn òkú tó ti kú ká bá sùn bí Muhammadu ṣe bá. àní ẹdùn àní ẹ lè máa sọ̀rọ̀ kan. ẹ farabalẹ̀ mi máa drop yín sí. Muhammadu bókun sùn àbí òbókun sùn. àní ẹ mú ẹ̀rí wá gbọ́dọ̀ sọ yìí Ayamadéleke tẹ́ bá ti mú ẹ̀rí jáde má gbà bẹ́ẹ̀. Ayamadéleke ẹ mú ẹ̀rí wá ẹ bá wa gbé àdìsí bí Muhammadu bọ̀rọ̀ lásán kẹ́yìn náà máa fi sọ̀rọ̀. ẹ mú tu wọn bá yín gbé jáde sí. ọyẹ ẹ dákun gbé jáde ẹ dákun ètè ẹ wá mú tu kan fi gbédé ẹjọ ẹ mú tu. kò bá dà. ẹ mú tu ẹjọ wọn máa gbé wá ẹ ní sùúrù àfa ẹ má kánjú. orí yẹn dẹ̀ lónìí. èmi fẹ́ sàlàyé ẹ gbọ́ èmi màá drop yín o èmi ò láìka ẹ́díkì o. ẹ̀yin lẹ́ni ká wùwà bí ẹni tó lẹ́kọ̀ọ́ àdéhùn wà á ti fún yín 3 minutes more than 2 times. ẹ máa débi ẹ máa ní ẹ̀jí ká sọ̀rọ̀ àdé fún yín time ẹ̀jí ká wá sọ̀rọ̀ tàbá fẹ́ sọ̀rọ̀. ẹ̀yin lẹ béèrè lọ́wọ́ wa pé ẹ̀sìn wo ni kẹ́ ṣe. alọ́lọ́run ò lẹ́sìn ẹni ká gbẹ́rì wa ọlọ́run ò lẹ́sìn náà òfin gbàtà tí ń bọ̀ wálé ayé ọlọ́run ò gbẹ́sìn lé wa lọ́wọ́ adélé ayé la bẹ́sìn so ẹni tó dá wa kò lẹ́sìn tó bá lẹ́sìn ni òun lọ́kọlà sí wa lọ́wọ́ náà wáyé tí ó fi kọ ẹ̀sìn tá a máa ṣe sí wa lọ́wọ́ ẹ̀kejì ẹ mú tu o ti bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín o ẹ mú tu o ẹ̀kejì tẹ bá wù yín pé ẹ fẹ́ ṣe ẹ̀sìn ìsìláàmù politics ni adẹ̀ ní politics ní Nàìjíríà náà ta ní rule and regulation fún ẹ join ẹ follow rule and regulation Nàìjíríà ìjọba Nàìjíríà ní ká má gbé mọ́tò gba one way ẹ má gba one way life yín máa safe ẹ ní sùúrù ẹ jí ń sọ̀rọ̀ tán ẹ má gba one way ẹ má ní long life ẹ má mutí àmú para drive ẹ ní sùúrù ẹ má bá ọmọdé sùn bí Muhammadu ṣe bá ọmọdé bá ìsásùn lọ́mọdún 6 alẹ́ rí fún ẹ má bá òkú sùn bí Muhammadu ṣe bá ìyá Ali Fatima tó kú tó ṣe bá sùn ẹ má jalè bí Muhammadu ṣe digun jalè gbogbo ohun tí ń sọ yẹn máa fún yín lẹ́rìí ogun Bádírù digun jalè Bádírù digun jalè Muhammadu jalè ń bẹ̀ bí Muhammadu ṣe jí pátá ẹ má jalè so Ayamadéleke ẹ gbé wọn débẹ̀. ẹnìkan ti ń dá mi lóhùn kò tó ń dìgbà ní. ẹ jí kí wọ́n fún yín ládìsí ibi tí Muhammadu ti bókù sùn. àdìsí yẹn lélẹ́yìí narrated by Ibn Arabic mo ń gbọ́ ẹ̀ka jẹ́ ń wọ Arabic rẹ̀ náà. sáà kò mute mic yẹn náà àwọn ti fọlẹ́ rí kó lọ wọ Arabic ẹ̀ a máa mú ibi tó wà ti kà wá narrated by Ibn Abbas. Abbas ló gbà wá. ẹdùn ẹ má bínú. tó o lè mute mic àbí o kò fẹ́ sọ̀kalẹ̀ àlàyé ẹjọ́ bí báyìí náà. ẹ má bínú. ibi o ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan fún 3 minutes wọn disturb ẹ. ẹ jí kán káàtún tó bá káàtún wọn bá gbé Arabic ẹ wá. narrated by Ibn Abbas. Ibn Abbas ló gbà wá. wọ́n ní Ibn Abbas ló narrate àdìsí yìí o. I Muhammad put on my shirt that she may wear the cloth of heaven. That she may wear the cloth of heaven. wípé ó máa wọ aṣọ àlùjọ náà. And I slept with her in her coffin. Olóhun dẹ̀ ṣe ìbásùn fún ní ibùsùn òkú. She was the best of Allah creature after Abu Muttalib. You said. Ó ní Fatima yẹn ó ló jẹ́ best creator after Abu Kini. ẹ mọ tutukutu. Má drop yín o. Tabaka tán. ẹ má bínú. ọ̀dà mo ti gbọ́. ẹ má ka ti. èrè sí Islam. Ayamadéleke ìjọba tún gbé sókè kó lè yá àwọn tó ń wò wá. Narrated by Ibn Abbas. Wọ́n ní Ibn Abbas sọ wípé. I Muhammad put on my clothes that she may wear the cloth of heaven. Wọ́n ní Muhammadu bọ́ ẹ̀wù arábìnrin kan tí wọ́n ń pè ní Fatima ẹ̀ padà borúkọ rẹ̀ pé òun fẹ́ wọ aṣọ àlùjànnà fún ó fẹ́ da àtọ̀ sí lára òkú. And I slept with her in her coffin. Ó dẹ̀ bá a sùn ní ibùsùn òkú. That I may lessen the pressure of the grave. Ó ní òun máa bá rẹ̀ ìyá inú sàréè kù. She was the best of Allah creation to me after Abu Talib. Ó ní ó jẹ́ èèyàn tó dáa jù nínú àwọn èèyàn tí Allah dá after Abu Talib.
the prophet was referring to Fatima, the mother of Ali. Muhammadu ó ń sọ̀rọ̀ nípa Fatima ìyá tó bí Ali. Fatima yẹn pẹ̀lú àwọn tó wo Muhammadu dàgbà o. The Arabic word used for slept is ittajat. Wọ́n ní Arabic tó máa ń lò fún ìbálòpọ̀ kéèyàn ṣe pàṣùpé fún òkú tó ti kú ní ìtajà. And literally mean lay down with her. Ó túmọ̀ sí pé ó kúnlẹ̀ báyìí ó wá ga ìtẹ́ Fatima sókè níbi ibùsùn òkú Muhammadu wa ń kó ẹpọ̀n fún Muhammadu ó bókú sùn bẹ́ẹ̀. It is with her, it is often used to mean to lay down to have sex. Ó ní ó tún wá túmọ̀ sí pé ìbálòpọ̀ kéèyàn bá yẹn lò pọ̀ bíi pé lọ́jọ́ alẹ́ ìyàwó lọ́jọ́ ìgbéyàwó alẹ́ ọjọ́ ìyàwó yẹn pé èèyàn bá ìyàwó èèyàn lò pọ̀ ó túmọ̀ sí pé ìbálòpọ̀ alẹ́ ọjọ́ ìyàwó Muhammadu àgbà tó bá yé jẹ́. Muhammad is understood as saying that because he slept with her. Muhammadu sọ pé òun ọ̀rọ̀ sáà pé bí òun ṣe ìbálòpọ̀ fún òkú ọ̀run ní ojúbọ òkú. That he has become like a wife to him. Ó ló ti dàbí Muhammadu ó ya ìyàkuyà ó ti lá Colorado ńgbà yẹn wípé arábìnrin Fatima ìyá tó wò lágbà láti kékeré ó ló ti dàbí ìkan ní ara ìyàwó òun. Arúgbó méjì Muhammadu fẹ́. And she will be considered the mother of the believers. Ó ní ó tún máa wá kán ó ní ó máa jẹ́ ìrọ̀rùn fún láti jẹ́ ìyá fún gbogbo mùsùlùmí gbogbo ẹ̀yẹn rú. This will supposedly prevent her from being tormented in the grave. Ó ní eléyìí máa jẹ́ ìrọ̀rùn fún láti rí ìrọ̀rùn nínú sàárè. Since Muslims believe that as people wait for judgment day, they will be tormented in the grave. Ó ní torí pé gbogbo ẹ̀yẹn rú ẹ nígbàgbọ́ pé ọjọ́ kan wà ní ọjọ́ àjíǹde pé ní ọjọ́ àjíǹde. That you will be tormented in the grave. Tormented in the grave ẹ̀mọ̀ pé òyìnbó tèmi ọ̀pọ̀. Àwọn máa jìyà nù sáré. Pé wọ́n máa dákò bó kó wọ́n máa lù yín ẹ máa jóná jahannama. Ó wá ní reduce the pressure means that the torment won't be as much because she is now the mother of the believers. Ó ní mínì rẹ̀ ni pé láti reduce làálàá kókó rẹ̀ nínú sàárè. Ẹ̀yin gbọ́ àwa kejì wa. Ṣé ń gbọ́ àfa Muhammadu bókú sùn Muhammadu báyé jẹ́ òkú tó ti kú ó lágbára. Ìwà rẹ̀ náà níbẹ̀ lára Muhammadu rẹ̀ náà. Ó wá ní. Wọ́n ká Muhammadu fún Muhammadu. After Muhammad slept with her and consummated the union. Láyé yín I'm not coming here to be bí àwọn sọ̀rọ̀ bíi ìsinmi ẹ̀fọ́ sọ̀rọ̀ lẹ́ọ̀kọ̀ọ̀kan ni àjọ ń bá wa sọ ní jẹ́jẹ́ ni ẹni yẹn kí wọ́n mọ̀ sọ nǹkan kan tí ó tako nǹkan tàjọ ń sọ o yẹn máa ń lo ọpọlọ rẹ ní o kò yẹ kẹ́ ẹ máa sọ tẹ̀sán yẹn láyé irọ́bìsì wo ni yẹn wọ́n fi wé Muhammadu ní àfà. Irọ́bìsì wo ni yẹn ẹgbẹ́ wọn ní ẹni tí ò ní látara iná. Tẹ́ ẹ̀ láìkì àfà Muhammadu nígbà tí mo mọ èèyàn sọ̀rọ̀ tájọ ń sọ̀rọ̀ ẹ̀rí mo ń fabalẹ̀ mo ń gbọ́n tí wọ́n ń sọ ẹ̀yin wá ń sọ rọ́bìsì ok sẹ́ńtẹ́sì yín kọ yín náà nu sẹ́ńtẹ́sì yín kọ yín náà nu. Bẹ́ẹ̀ ni ẹ máa mo ń gbọ́rọ̀ yín lọ mo ń gbọ́rọ̀ yín lọ. bọ̀dá wa mi sọ rọ́bìsì báyìí mọ́ láyé ẹ̀ wà mi sọ rọ́bìsì báyìí mọ́. Ó ti já ọ lára jẹ. Èyàn ṣe fi wé Muhammadu wọn o. Ẹ wá yà fún àní nǹkan ọjà wọn lára jẹ. Ẹ jẹ́ ká kàdísì yìí tán. Ẹ̀sìn tí wọ́n káwa ká gọ̀ ni ẹ rí i pé ìwà gọlẹ́ nìyí. Ẹ jẹ́ kàdísì ẹ̀sìn yẹn ọ̀gọ́ yín kẹ́ gọ̀lẹ́ ń bókú sùn. Alọ́kìn tó sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ má kàlẹ́. Ẹ káyìn náà bí àṣàlàṣà Ifá geography wà ní ẹ káyìn náà. Àgàbí ti pa mí o. Ẹ káyìn náà àfà Muhammadu. Ẹ jẹ́ wí lọ jàre. Ẹ̀yin tèmi ẹ má bá mi rọ́gẹ́dì English yẹn ẹ sáà fọkàn bá mi lọ. Ó wá ní reduce the pressure here means that the tormented won't be as much as she is not the mother of believers. Wọ́n ní láti fún ní ìrọ̀rùn ìdẹ̀ra ni pé ìyanu sàárè yẹn kò ní dàbí ìyà tí Muhammadu gẹ́gẹ́ máa jẹ fúnra ẹ̀ torí gbogbo wà burúkú tó ti gbélé ayé wù ìyà Fatima yẹn máa reduce. Muhammadu máa kó gbogbo ìyà ẹ̀. After Muhammad slept with her and consummated the union. After àgbà tí Muhammadu ṣe pàpàpà tó da ìtọ̀ sí abẹ́ Fatima òkú tó ti kú ní ibùsùn òkú Muhammadu báyé jẹ́. So àfà. Muhammadu báyé jẹ́.
àfa àṣẹwà ń bẹ. mo wà ń bẹ. so o nìyẹn. ṣe ti délé dáadáa. bẹ́ẹ̀ni. ẹ dákun ẹ kàn bá ń ṣó rẹ lọ sókè ẹ má bínú ẹ má ń ṣó rẹ lọ sókè. ẹ̀yin máa ń gbé first verse wa. wọ́n fẹ́ wo bọ́yọ̀ dọ̀ yìí fún àbúsọ yìí. so tẹ́ bá fẹ́ kà ẹ jẹ́ kọ́kọ́ sọ ilé náà Kanzul al-Umma the treasure of the deed by Ali bin Osam so volume 13 page 609 to 610 hadith number 37609-376. ẹ ní gbogbo yẹn ní gbogbo yẹn alẹ́ ní gbogbo yẹn. ẹ fi ibi tó ti wà sọ yìí nìyẹn wọn. àwọn nǹkan dọ̀ yìí fún àdìsí. alẹ́ ní gbogbo yẹn máa ń gbé lọ sí fọ́sàn yẹn ni. Yeah. The last one, the first one, Jari. Ó náà ni mo gbé sí yìí náà. Narrated by the members. Ibi tí a ti screenshot yẹn, ibi tí a ti screenshot yẹn padà lọ síbẹ̀. Ibi lábàá ọ̀rẹ́ tó wà lókè, mo fẹ́ wo ohun tó wà ń bẹ̀ gẹ́gẹ́, ẹ jẹ́ n rí lábàá rẹ̀ yẹn. Because sẹ́mi pé wọ́n ń kọ̀ nǹkan sẹ́mà. Wọ́n ní kí kọ̀ nǹkan ní gbogbo wa. Mo lè jókòó nísìnyí kí n kọ̀ nǹkan sí platform. Mo lè kọ̀ nǹkan sí website. Kò sẹ́ni tí wọ́n bóyá mo change tó wà ń bẹ̀ àbí change tó wà ń bẹ̀. Ẹ bá lọ síbi lábàá rẹ̀, mo fẹ́ rí lábàá rẹ̀. Ẹni máa ń gbé àwọn ilé lárúbáwá wà náà nígbà. Ọlọ́run jẹ́ rí. Bẹ́ẹ̀ ẹ̀yin náà lè gbé lárúbáwá rẹ̀ jáde ńbẹ lọ́dọ̀ yìí náà bí wọ́n ti fún yín ní àdìs fàṣẹ. Èmi ò sí ẹ̀ máa ń ṣe. Ẹ̀dẹ̀ ní fọ́lọ́wà tẹ̀lé fi sí máìkì. Èmi ò sí ẹ̀ mo lè rí bọ́ tí ms ọba wà bẹ́ẹ̀ tí wọ́n bá ti sùn àwọn ní lárúbáwá ìlọ́wọ́ pápá pàbọ̀ èmi náà máa sáré bò wá nìsín. Ẹ lè ráìtì ms àbí kan. Ọ̀yà. Ẹ̀yin náà sáà ti di pé Muhammadu bókun Muhammadu òkú tó ti kú ẹ̀yin náà wò bí Muhammadu ṣe níyàwó tó pọ̀ tó ó bá ẹrú sùn. Ọgbọ́bọdé sùn ó bá arúgbó sùn ó tún bókun sùn só dáa. Bọ̀dá tí ń sépìlẹ̀ kan yẹn ti lọ. Ẹ̀yin náà máa wò ó bá ẹrú sùn ó bókun sùn. Ṣé bọ̀dá tí ń sépè yẹn ti lọ? Kò sí bọ̀dá kẹ̀kẹ́ tí ń sépè ń bí. Ẹ̀yin náà gbọ́n kan ẹ fẹ́ mọ kúrọ́ tí o ti pè é tó mi ní tó. Mọ́mọ́dú àfa Mọ́mọ́dú ẹni sùúrù ẹ̀yà àjọ gbọ́dọ̀ yìí sùn lákàyè láàrin 1 minute ẹni tẹ́ ń tẹ̀lé tẹ̀sùn tó tẹ́ ń pè lójíṣẹ́ ó dẹ̀ kí òkú tó ti kú mọ́lẹ̀ ó dẹ̀ ń kó ẹ̀pọ̀n fún. Ẹ fara. Ó yá ṣe rí kámẹ́rà mi. Òun náà lówó sùsùsù lọ́gbà ìyàwó ọmọ ẹ̀. Ẹ jẹ́ ká yẹ ti ká. Ó yẹ ká Ikra. Alẹ́ ẹ̀ tí ẹ lọ. Ẹ ká kíní náà. Mi ìyá rẹ̀ ó wà blọọ̀ jẹ́. Ó wà blọọ̀ jẹ́ ẹ jẹ́ kó. Mbọ̀ ọ̀rọ̀ yẹn mùsùlùmí yìí ó tún blọọ̀ ní báyìí. Sẹ́yìn ni ogun táwọn èèyàn ń kọ ẹ̀yìn ẹ̀yẹ já lò láàkàyè wa ogun táwọn kọ yìí gbogbo ẹ̀ lọ́nà bá wa gbé jáde o. Táwọn kọ yìí kí n sọ̀rọ̀ àwọn ẹjọ́ yẹn níbi báyìí tí a fẹ́ bọ́ sí comment section èyí náà lè reply wọn náà ṣé ní keyboard ni ẹ jọ. Ọ̀dà mo ti gbọ́. Ẹ reply ìwà fẹ́ reply pẹ̀lú comment keyboard ẹ jọ. Ó yẹ lápẹ̀ ètè fast time ti lọ. Ẹ bá ti wá ní ojú mama náà àwọn òkè ń kájú níbi báyìí. Ó yá ìgbé sókè. Ẹ máa kà kẹ́ máa tú. Ẹ kà sókè kẹ́ máa tú ẹ má kọ́kọ́ kà sínú ìjọ. Mo ń bọ̀. Ẹni ká gbé wá Arabic ni ẹ kà sókè kẹ́ máa tú lẹ́yọ kọ̀ọ̀kan line by line. Ẹ farabalẹ̀ mo ń bọ̀. Mo fẹ́ wo Bismillahir Rahmanir Rahim. Mo sọ pé Ibn Abbas. Focus on your phone. Don't worry. Tàìlì báyìí. Ibn Abbas. Wọ́n ní Ibn Abbas qala lama matat Fatima nígbà tí Fatima tó kú Ummu Ali tó jẹ́ Ummu Ali khala sallallahu alaihi wasallam alayhi Ànábì Muhammad sallam ó bọ́ aṣọ rẹ̀ qamisuhu aṣọ rẹ̀ wa albasaha iyyahu wadda fi qabriha ó wá wọ aṣọ míì fún فلما سوى عليها ترابى فقال ببعضهم يا رسول الله أرأيناك صنعت شيئا لم تصنعه بأحد نعم nígbà tí ó wá wáṣọ yìí fún ó ní pẹ̀lú bóun ṣe wáṣọ yìí fún yìí ṣe ẹ̀yin ní Allahu Akbar ẹ̀yin ní gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn ó ń dà ń bí ó ń dà báyìí o kí ni wí Allahu Akbar ó ní bóun ṣe bọ́ aṣọ yìí ó ní fi qabriha falamma sawha alayha ó ní òun ti bọ́ aṣọ aburúkọ lọ́rùn rẹ̀ nù faqala bi ba'd ya Rasulullah wọn làwọn apá kan náà yẹn wá sọ wípé ara'aynaka
صنعت شيئا لم تصنعه بأحد وني طيب ما قوم جايين سي كان قلت له فقال أبي قال إني ألبستها قميص لتلبس من ثياب جنة هوني بو سي وو فún yìí ó ló ti wọ aṣọ nínú Janna والضعفة عنها ó ní yóò sì jẹ́ kí ìyà náà yóò dínkù fún في قبرها nínú sàréè لأخفف عنها láti jẹ́ kí wọ́n gbé fúyẹ́ fún من ضغطة القبر إنها كانت أحسن خلق الله صنيعا إلى بعد أبي طالب wọ́n ní eléyìí jẹ́ ìkan nínú àwọn ẹ̀dá tọ́lọ́run bá dá tó jẹ́ báàdì ilé Abi Talib tó jẹ́ apá kan sára àwọn Abu Talib sẹ́ẹ̀rì nǹkan tí mo fẹ́ jẹ́ ká máa ṣe ni pé báàdì ìṣe wáyé ẹ wá bá ń ṣó rẹ̀ báyìí kẹ́ bá ń gbójú screen fún yẹn báyìí ẹ wá ṣó rẹ̀ tí ó wà lọ já síbi English yẹn ẹ má bínú o ẹ̀yin yẹn sẹ́yìn rí o ẹ wá ṣó rẹ̀. ẹ tú kíní tẹ. ẹni sùúrù sọ ti tún tán ni Àyàmádéléké. wọn àti ìtútàn wọn àti ẹ tú kíní yẹn òun ẹjọ́ wẹ́wẹ́. ẹ sọ pé ó bá a sùn àwọn ẹtí kàdé bẹ. ẹ mú bi tó ti bá sùn wá ń bẹ. ṣé kò síbi tó ti sọ pé ó bá a sùn níbi bẹ. ifá mo tó gbàgbé ìjẹ bá wa kà. àfàwà ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ tú wà tọ́jà á fi kọ̀bùrì hà. kílẹ̀ pé nígbà tẹ́ sọ. wà tọ́jà á fi kọ̀bùrì hà. wà tọ́jà á fi kọ̀bùrì hà. wọ́n ní ìyáhu wà tọ́jà á. ẹ má lọ sí ìyáhu ẹ má dà mí láàmú o ẹ má lọ sí ìyáhu kankan wà tọ́jà á fi kọ̀bùrì hà. ó kúnlẹ̀ síbi sáré rẹ̀. ó yẹ kán fún yín lọ́rùn pa ni ó kúnlẹ̀ ó yẹ kán fún yín lọ́rùn pa mọ́ bí tẹ wà ní. ṣé in the first place ṣé ẹ kọ́kọ́ tún kúnlẹ̀ lẹ́ẹ̀kan ṣé káàkọ́ bẹ̀rẹ̀ báyìí nísìnyí ṣé ẹ kọ́kọ́ tún kúnlẹ̀ lẹ́ẹ̀kan. ṣé ẹ mọ̀ pé ẹ ti tú bí kọjá lẹ́ẹ̀kan ṣé ẹ tú ó kúnlẹ̀ yẹn mọ́. ẹ káyìn náà kí ló táwọn èèyàn yìí máa ń ṣe báyìí kí ló táwọn pípù yìí yàkà báyìí. wọ́n ti lọ ẹ gbọ́dọ̀ lọ o àfáà yóò gbọ́dọ̀ lọ o. irọ́ ti bà yé àwọn mùsùlùmí yẹn irọ́ ti bà yé wọn jẹ́. nǹkan torí gbangba báyìí wà tọ́jà àfi kọ̀bùrì hà. òtúlẹ̀ kan ó dẹ̀ fò bẹ̀ kúrò. mo mọ̀ pé ní tó bára bí kí wà ní. mo mọ̀ pé ní tó bá rábìkì wà ní. torí mo mọ̀ nǹkan tó wà níbi bẹ̀. kábíyèsí Elédùmarè. olóòbùkún bàbá yẹn.